ẹ jẹ́ kí n jẹ́ papọ̀ prior to Islam today there are so many things tí wọ́n ṣe culture Arabs tí wọ́n ń ṣe ìgbà tí Islam dé ó sanction àwọn kan like ó accept àwọn kan ó abolish àwọn kan so many ló abolish ó sanction àwọn kan. a ní láti jàmọ̀ yín àti ẹ ti gbọ́n ọ̀dẹ sọ ẹ ní ó pa àwọn kan rẹ kò pa àwọn kan rẹ ẹ wá nǹkan tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn àṣà àti ṣe lárúbáwá kan tí ò parẹ́ táwọn muslim wá ń ṣe léni sẹ́yìn náà ń ṣe abẹ́ ẹ̀ ṣe ẹ máa gbọ́. màá ṣe náà Islam ti sọ di dandan lórí mi. so nǹkan tí mo wá ń béèrè lọ́wọ́ pé ṣé àṣà àti ṣe lárúbáwá ni báyìí àríkàn ń ṣe òun ṣe rí pé àṣà àti ṣe lárúbáwá ok lárúbáwá mọ̀ tẹ́lẹ̀ pé kéèyàn parọ́ kéèyàn jalè Mr. ms olówó Mr. olówó ṣe wà ń bẹ̀rẹ̀ lárúbáwá gbà pé kéèyàn jalè kéèyàn parọ́ lárúbáwá gbà pé kéèyàn parọ́ lárúbáwá gbà pé kéèyàn parọ́ kò dáa ṣé ẹ̀yin ò gbà pé kéèyàn parọ́ ò dáa nísìn ṣé the fact pé tí wàá gbà pé kéèyàn parọ́ nísìn ó ti wá sọ yín di pé ẹ kọ́pì rẹ̀. ọ̀rọ̀ ìrọ́kọ́ ẹ pé mo fún yín ní àpẹẹrẹ mo ní tí Islam tó dé wọ́n máa ń sá sàfà àti mọ́rúwá tí Islam tó dé wọ́n ti mú mi sẹ̀mìsẹ́mì tí Islam tó dé wọ́n ti ń ṣe hajj tí Islam tó dé wọ́n ti ń jẹ́ àwọn orúkọ arabu tí gbogbo ẹ̀yin Muslim ń jẹ́ lé ní tí Islam tó dé ẹni tó bá jalè wọ́n máa ń gé ọwọ́ ẹ̀. ọ̀rọ̀ tí a fi kún tí Islam tó dé wọ́n ti ń wọ aṣọ wọ́n ti ń wẹ̀wù. yes now mo sọ wọn nǹkan tí wọ́n ṣe nínú Islam fún yẹn mú mi sí so ẹ má fi nǹkan tí ò lọ sí so Mr. Aláṣẹ ẹ kà ṣe báyìí ó dà pa alálejò kan ẹ jẹ́ ká dá wọn lóhùn máa padà sọ́dọ̀ yín. ok Sister Àríkẹ́ Àdé ẹ káàsán so bí ẹ ní nǹkan fún wa ẹ káàsán. ìyá wa Àyìnkẹ́ ṣé wàá ń bẹ̀ Sister Àríkẹ́ Àdé ẹ káàsán. Àyìnkẹ́ Àdé alájà assalamu alaikum. Ajia, are you there? ó dàbí mo gbọ́ wọn ṣe wọn gbọ́ ni Sister Àríkẹ́. ó dà pọ́n wá bóyá yan náà fílà lọ́wọ́. Ajia ok táà ní drop wọn ká gbọ́n wá sókè padà báyà yóò bá o. torí àgbọ̀ Ajia o. àwọn kọ́sítọ́mà yìí tó wálé ni wọ́n wá pẹ̀lú Francis Quran rárá no evidence ọ̀rọ̀ ní ọgbọ́n orí no evidence ọgbọ́n orí náà mú wá. wọ́n gbàgbé ẹ̀ lẹ́nu àwọn tí wọ́n pa sán. àwọn tó sọ̀rọ̀ a fún wọn ní Francis méjì wọ́n béèrè ẹ̀rí a fún wọn Francis méjì wọ́n kàn mẹ́nu kúrò ń bẹ̀ ní wọn ò lọ́bẹ̀ náà. so you know what want us. fún wa ní fásì kan látàárọ̀ ẹ fún wa ní fásì. mi fún yín fásì kan látàárọ̀. ẹ mú wa ẹ mú olówó èkó fásì ẹyọ kan tí wọ́n sọ pé Allah sọnù Quran pé káwọn máa mọtí mọ́. mo wá sọ pé ọtí tán mo wá ní ọtí tán ní kẹ́ máa mu mọ́ ṣe bẹ́ẹ̀ máa mu ọtí yẹn lálùjọ náà. wọ́n lè máa mọ̀ ẹ máa mu ọtí ní tẹ́ bá dé àlùjọ náà. náà mo ní ṣé wọn ò ta ọtí Saudi ni wọ́n wá ní ẹ bá kan ṣà sọ gbogbo ẹ̀ ní ọgbẹ́ ìtẹ́sọ yẹn irọ́ lásán ni. so tí Mr. Ọláṣídé tó lọ MS wọ́n ti wà pẹ̀lú wa ẹ ṣé ẹ kú gbìyànjú ṣe lè sọ dáadáa márùn tí Muhammadu ṣe dẹ tó máa lọ ẹ ṣé. tẹ́ ẹ mọ̀ tó fi mú yín máa ṣe Islam inú mi dùn pé lè ní sẹ́ ti mọ̀ pé àwọn tó ń kírun àwọn sábíà ni wọ́n tẹ́ bá yìí ń kírun lẹ́yìn nǹkan tẹ́ gbọ́ kẹ́ ti mọ̀ pé ẹbọ àwọn sábíà lẹ́ ń ṣe tẹ́ bá dẹ̀ yìí gbàwé Ramadan kẹ́ mọ̀ pé àwẹ̀ àwọn Ramadan sábíà lẹ́ ń ṣe tẹ́ bá ń lọ mọ́ṣáláṣí lẹ́ni kẹ́ mọ̀ pé ẹ lọ ń sin ìràwọ̀ àtòṣùpá torí àwọn sábíà ni wọ́n ń sìn wọ́n dẹ̀ máa ń gbé sí òkè òun ní mọ́ṣáláṣí náà lẹ́ni ẹ máa bá ìràwọ̀ àti òṣùpá so ṣe lè sọ dáadáa márùn tí Muhammadu ṣe tẹ́lẹ̀ fi yangàn pé tí mo tiẹ̀ fi ń ṣe Islam gbà tí mo gbọ́rọ̀ yìí Muhammad torí tí ó bá ṣe pé ayé pé à ń béèrè ẹ̀rí ń sìn tàbá pàdé àfà ẹ sọ dáadáa Muhammadu fún wa wọ́n á sọ ilẹ̀ máa ń kún ni dáadáa Muhammadu yìí lè ká tán Muhammadu ọlọ́run bá kẹ́ wọ́n á máa sọ lọ ni bọ̀dá tí ń béèrè ẹ̀rí ń sìn ló ti di pé àwọn àfà ní tí Muhammadu bá ń lọ ẹsẹ̀ òkè ń kanlẹ̀ tí Muhammadu bá ń rìn òjìji òkè ń wọn tí Muhammadu wọ́n ń sọ wọn nǹkan tí so ẹ bá ní dáadáa tó ṣe ẹ lè sọ fún wa ẹ ṣe ẹ tó lọ. mo ti rà bẹ́ẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì wọn ò dá kí wọ́n á rùn mú ti padà. ń sọ̀rọ̀ bọ̀ bí á nẹ́tíwọ́ọ̀kì wọn ni. ṣé ń gbọ́ báyìí. ó yá.
ẹ tí wọ́n báyìí ẹni kí n sọ dáadáa tí prophet Muhammad ṣe tí mo fi gba Islam gbogbo dáadáa tí mo mọ̀ láyé tí mo dẹ̀ lè máa ṣe kì í ṣe gbogbo dáadáa ni mo ń ṣe o there are so many things tí Islam ní kí n ṣe tí mi rí ṣe kọ́lọ́run jẹ́ kí n lè ṣe gbogbo dáadáa tí mo mọ̀ tí èèyàn máa ń ṣe láyé Islam ló jẹ́ kí n mọ̀ kò dẹ̀ sẹ́ni tó gbé Islam fún mi tí kí n wá ṣe prophet Muhammad tó gbogbo dáadáa tẹ bá mọ̀ pé dáadáa lélẹ́yìí téèyàn lè máa ṣe àbí even tó mọ̀ mí bọ̀ dáadáa tí n bá ti ṣe fẹ́ yàn láyé rí prophet Muhammad lójú rẹ̀ fún mi pé di ṣíṣe ni mo gbọ́dọ̀ ṣe. bẹ́ẹ̀ 5 péré nínú ẹ̀. so many dáadáa prophet Muhammad ló jẹ́ kí n mọ Ọlọ́run true Ọlọ́run mo fi mọ̀ pé ó dáa kí ẹ̀ mọ̀ ṣe dáadáa ṣe yàn kí n respect elders kí n má kówó jẹ kí n má so many things I don't know I can't mention like I ṣáà ti understand mi gbogbo dáadáa téèyàn máa ń ṣe. àwọn afẹ́yẹ́ kẹ̀kẹ́ fún wa márùn-ún ni. understand yín o ẹ kàn sọ dáadáa márùn tí Muhammadu ṣe àwọn understand yín o. Islam ló jẹ́ kí n mọ̀ pé Muhammadu ṣe ẹni sùúrù ẹ sọ dáadáa márùn tí bá jọmọ yín sìn tí bá délé pé bàbá mi Ọláṣílé àwọn yẹn ti ẹ bèrè lọ́wọ́ mi tí mo ṣe ń ṣe Islam ní bàbá mi ló bí mi ó dẹ̀ ń ṣe kí ló dé tí wọn náà ṣe wá ń ṣe ṣé o lè sọ dáadáa márùn tẹni tó mú Islam wá tó ṣe tó fi ń tẹ̀lé nǹkan tá a béèrè yìí kò pọ̀ jù torí ẹ̀ sọ́n sìn Islam ló jẹ́ kí n máa pọ́n gbàlagbà lé nílẹ̀ Yorùbá àwọn bí wà ẹjẹ́ ń délẹ̀ nílẹ̀ Yorùbá ṣé wọ́n sọ fún wa pé ẹni tó bá kàwé gan tí ò níṣẹ́ pé kó ìpè tó ń sọ fún wa pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa gbogbo nǹkan láti mọ̀ nílẹ̀ wa nǹkan tá a wá ń sọ tẹ́ bá fẹ́ ká tún tẹnu bọ̀ nínú Islam tí bàbá yín àti ìyá yín àbí ìyàwó yín àbọ̀mọ yín tí wọ́n bá ṣe Islam Allah àti Muhammadu ní kẹ́ má bá wọn ṣe iṣẹ́ fẹ́ ká tẹnu bọ̀rọ̀ fún yín ni ẹ̀dẹ̀ ń sọ pé Muhammadu ló kọ́ ní gbogbo dáadáa tẹ̀ ń ṣe ẹni tí ò máa ṣe Muslim Allah ní kẹ́ kórìíra ẹ̀ so kí lẹ̀ ń sọ a ní ẹ̀kàn sọ dáadáa márùn tí Muhammadu ṣe tẹ́ bá tọwọ́ bọ̀ alẹ́ náà a máa ka gbogbo aburú Muhammadu fún yín ẹ̀kàn sọ dáadáa tí Muhammadu ṣe lásán péré fún wa tẹ̀ tó lọ ẹ ṣe ìjẹ́ ọmọlúwàbí tẹ́ ṣe ń bílẹ̀ ní ẹ mọ̀ láti ọ̀dọ̀ pé ẹ jẹ́ Yorùbá ni Islam fún yàn lọ́mọ. rárá mi mọ̀ láti ọ̀dọ̀ pé mo jẹ́ Yorùbá. ok Islam ló kọ́ yín tó lè jẹ́ ọmọlúwàbí ó yẹ sọ fún wa ó yẹ ẹ ṣe. kẹ́kí n ṣe Yorùbá ló kọ́ mi Islam ló kọ́ mi ní gbogbo dáadáa ìjọmọlúwàbí ni kí n má mu ọtí ni ọtí dangerous sí health mi kí n má mu ni Islam ló jẹ́ kí n mọ̀ Islam ló sọ fún mi fornication kí n má ṣe sìná ó dangerous fún health mi Islam ló jẹ́ kí n mọ̀ ló kọ́ mi no ẹ lè disagree ẹ̀yin lè disagree mo ní dáadáa márùn ó dàpẹ́ ẹgbò dáadáa márùn wo ni Muhammadu ṣe lásọ ẹ jẹ́ tó ṣe fún mi no dáadáa márùn wo ni Muhammadu ṣe tẹ́lẹ̀ sọ pé a good example good leader ni aṣíwájú rere Muhammadu ó ṣe lè yà ó ṣe lè márùn péré ni mo béèrè ẹ ṣe. Prophet Muhammad ó abolish alcohol. mo rò bí ẹgbẹ́ pé tẹ bá kú ní àlùjọ náà ẹ máa mutí. so ṣe mo sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ ṣe rí it's just unfortunate pé ẹ̀yin kí n allow. ọmọ máa jẹ́ ká máa jà ẹ sọ dáadáa máa yẹ mo ti gbọ́ ẹ máa mutí mọ́ wọn ẹ sọ máa mẹ́rin tó kù ẹ ṣe. ṣìnà ṣíṣe Islam ló jẹ́ ká mọ̀ pé kéèyàn máa ṣe ṣìnà kò dáa true Prophet Muhammad mi ò wẹ́ ṣe ń gbọ́ mi. ó di méjì bọ. kí n ṣe dáadáa sọmọlá kejì mi. sọlá sílé ẹ̀hún bí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹran yín létí mi ń sọ pé tó ní kẹ́yìn má ṣe mo ní dáadáa márùn tí Muhammadu ṣe. dáadáa tó ṣe náà ni dáadáa téèyàn bá ṣe. ẹni sùúrù tẹ bá ní Muhammadu ní kí n má ṣe ṣìnà Muhammadu ṣe ṣìnà wọn ka tí wọ́n yaṣọ ẹ̀ wọ́n já sí yóò mo lè kà á fún yín bọ̀ mo ní dáadáa márùn tí Muhammadu ṣe ní kẹ́ sọ tẹ bá lọ sọ pé ó ní kẹ́ má ṣe tóun dẹ̀ ṣe rí pé ẹ ti wọ gàù dáadáa márùn tí Muhammadu ṣe ní ayé iṣẹ́ dáadáa ní kẹ́ sọ mo tún rán yín létí lẹ́ẹ̀kan sí ẹ ṣe. ẹ lè mútu padà kàdé wọn ti minimize báyìí kí ni ìyẹn máa ń sá lọ. ó yá ń gbọ́ yín àti ń gbọ́ báyẹn. Prophet Muhammad ò ever ṣe ṣìnà ó dẹ̀ against ṣìnà in all ramification ẹ lè tẹ́kì mi hàn lórí yẹn náà o. wo ni Muhammadu ṣe mo máa sọ. no ẹ̀yin lẹ sọ́nà o ẹ̀yin lẹ mo ló kọ́ mi ká má ṣe ṣìnà. gbogbo ilé ms bí akẹ́ bá mi fún wọn lápẹẹrẹ pé dáadáa tó bá ní dáadáa márùn téèyàn ṣe ẹ bá mi fún wọn lápẹẹrẹ ẹjọ kọ́ lè mọ̀. bóyá Muhammadu bóyá ó lajú afọ́jú ni o tẹ máa fún wa lẹ́rìí hàn pé nǹkan dáadáa nìyẹn bóyá Muhammadu bóyá ó jókòó dìde ni o pé nǹkan dáadáa nìyẹn
bóyá mọ̀mọ́jú ibì kan àwọn èèyàn kan tó kù sùn lẹ́ni kó jókòó ló ti bẹ́ẹ̀ rí. ó débẹ̀ ó wá báwọn sanwó yẹn ṣẹgẹ́sì nǹkan dáadáa tí mọ̀mọ́jú gbélé ayé ẹ̀ ṣe ẹ̀kọ́ tó wá máa rò. ó kàn lọ dání sí mọ́ṣáláṣí ni mọ̀mọ́dù kan ní ẹ fílẹ̀ ẹ má lọ mọ̀mọ́dù kọ́kọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́wàá ó kàn kó fún bàbá yẹn ni bàbá yẹn bá ń dunnú. wọ́n ti lọ ó dàbí ìyá kan ibi ń pa wọn lọ gbogbo Google ibi ń pa customer ìyá yẹn mọ̀mọ́dù kan ní ìyá kí lẹ fẹ́ ó lè fi pa mọ̀mọ́dù kan ní ẹ búrẹ́dì fún ó kàn kọ́ gọ́ọ̀rùn fún àwọn dáadáa lẹ́sọ̀ dáadáa márùn tí mọ̀mọ́dù ṣe. bàbá yẹn ń lọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan kù ní mọ̀mọ́dù kan ní ẹ kó mẹ́wàá fún mo kàn ń fún yín lápẹ̀rẹ̀ díẹ̀ dáadáa tẹ́tí èdè sọ ẹ fẹ́ sọ̀rọ̀ ń pa èèyàn. tàbí Muhammadu kò pààyàn ó débì kan tó ti fẹ́ pààyàn Muhammadu ní ẹ dáwọ́ dúró ẹ má pa ẹni yẹn mo tú u sílẹ̀. so wọ́n ní kẹ́ mix kẹ́hàn mú padà. ms afọ́jú kan wà bí ó bú Muhammadu ni Muhammadu ní ẹ filẹ̀ ẹ má pa ara dáadáa nìyẹn. ṣóyá àti ń gbọ́ yín báyẹn. Muhammad ní ó ní ìwà gidi kódà ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ Khadija nítorí ìwà tó ní ni Khadija fi fẹ́ historical context ni mo lè sọ̀bọ̀ ó máa take time ìyẹn farmer ni ó ní mọ́lù tó máa ń dá àwọn èèyàn máa ń dá wọ́n máa ń lọ máa ń tà tán bá tà dé wọ́n kówó díẹ̀ fún òní kówó pé fún the first time tí Muhammad kó ọjà lọ like mi mọ̀ bóyá ọkẹ́ tí mo mọ̀ tán tí mo ń sọ lọ yẹn ṣùgbọ́n tó dé táwọn fi kówó dé padà lọ́jọ́ pé. kà á lè mọ ìtàn bàbá inú bo la ti máa kà á kọ́tà ń bè lọ́wọ́ yín látà bẹ́ẹ̀ yẹ fẹ́ sọ yìí ó yẹ kẹ́ fún wa nọ́mbà ni àkọ́sórí àkàsórí. já Àyìnkẹ́ bọ́lẹ̀ wọ́n ti já bọ́lẹ̀ mi mọ̀ bóyá wọn ò mọ̀ ẹ̀gẹ́ tó ẹ̀hún tí Mr. Ọláṣídé tó dé àyàn kan wà lókè Ali Abdulrazak ẹ lè ṣí máìkì ní tẹ́bá wà ń bẹ̀ Mr. Ali so ẹ káàbọ̀ mú gbẹ́lẹ́ ní dáadáa ẹmọ dáadáa tí Muhammadu ṣe márùn. Ali Abdulrazak. ṣé ti go offline nǹkan má lọ rìpọ́tù péjọ akájà wọn. ok Mr. Ali a ti ń gbọ́ yín wá rí ẹgbọ́n sókè. verse 199. Suratu only live visibility restricted. Àwọn kan report. Suratu Tauba verse 199. Suratu Tauba verse 199. Ọ̀pọ̀ pàwọ́ tábìlì ẹlẹ́ẹ̀kan náà ẹ jẹ́ ká dáwọ́ bò. ẹ bá mi pàwọ́ tábìlì wọ́n ti flag wa. Suratu Tauba verse 199 àbí? Sorry, verse 119. 119. Suratu Tauba verse 119. Comment káwọn èèyàn fi power tap ẹ ṣe. ṣé tí máa sọ̀rọ̀ lọ àbí ẹ fẹ́ lọ wò ó. wọ́n nìyí àbí ẹ jẹ́ kí wọ́n ti fẹ́ gbé jáde ẹ jẹ́ kí wọ́n gbé jáde. verse 119 119. 119 all right. 119. mo ti gbé síbẹ̀ o wọ́n ní dáadáa tí mo من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين tó bá sọ pé nǹkan tó ń jódòdó ànábì ló jẹ́ mọ̀ nǹkan tó ń jódòdó sallallahu alayhi wa sallam ipe tí má máa parọ́ ó wà gan ó wà nínú àwọn àdíìsì gan ṣùgbọ́n ilé ni màá fi ṣe alákọ̀ọ́kọ́ mi ò dẹ̀ ní sọ̀rọ̀ jù lórí ẹ̀ ipe ànábì sọ pé òun pe àwọn tó gbàgbọ́ lódodo ẹ páyọ̀ ọlọ́run ọba tó bá sọ pé ìpáyọ̀ ọlọ́run ọba gan nínú ẹ̀ àwọn kọ́kọ́ pọ̀ ń bẹ̀ kò ń ṣe ṣùgbọ́n ibi báyìí kì í ṣe wá sí wàkúnú ẹ wá wà pẹ̀lú màá sọ̀dìkín àwọn tó ń sòdodo ìyẹn jẹ́ bí alákọ̀ọ́kọ́ ipe tí èèyàn máa sòdodo dáadáa pé
tí láyé bá fẹ́ dá o tí ọba ti ń sọ òdodo tí gbogbo ẹ bá ti ń jẹ́ òdodo gbogbo ẹ máa dá ìyẹn jẹ́ bí alákọ̀ọ́kọ́ nǹkan tá nàbí mi kọ́ mi sallallahu alayhi wa sallam. Ibi ẹlẹ́ẹ̀kejì máa ṣe àtàwádùn ni ìmá tẹríba maybe fàgbàlagbà ni maybe fọmọdé ni maybe fún ìyá ni maybe fún bàbá ni maybe fún gbogbo èèyàn ànábì ló kọ́ mi pé ti máa ṣe dáadáa pé ti máa ṣe ìtẹríba. Eléyìí pọ̀ nínú àwọn àdìsí eléyìí pọ̀ nínú àwọn òyìnlá ọba wa gan ṣùgbọ́n mi ò ní gbogbo nǹkan tí màmá mú wá alukurani ní ṣókí mi ò dẹ̀ ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ẹ tún lọ wo eléyìí ẹ lọ wo va. ẹ jọ ẹ má bínú kan ti lọ torí nǹkan tó ń sọ ìbéèrè bóyá mi nìkan ni ọ̀nà dáadáa Muhammadu bọ̀ eléyìí sí ẹni Muhammadu ló kọ́ yín ní dáadáa a ní nǹkan tí Muhammadu ṣe dáadáa Muhammadu là ń béèrè ẹgbẹ́ kíní yìí náà. Àsídìkù nígbà tí wọ́n máa sọ tòótọ́ tí wọ́n máa sọ dáadáa tí wọ́n máa parọ́. ok Muhammadu ní kẹ́ máa ṣe àwọn ẹni tó bá parọ́ ẹni tó bá parọ́ ajalè ṣe é mọ̀. Naam, ẹni tó bá parọ́ ajalè. Ó túmọ̀ sí pé Muhammadu ó sọ pé gbogbo ẹ rìpíìtì ọ̀rọ̀ yín yẹn kò lè yé wọn. Ṣé kí Muhammadu fẹnu sọ ni àbẹ́yìí tó ṣe? Ó sú mi ìtò fẹnu sọ leléyìí. Ẹ dúró náà ìkọ́ tá níbi náà ṣe leléyìí ẹ sọ pé ti mẹ́rin wá bí tó ti ṣe mo dẹ̀ fún yín lẹ́rìí. Nǹkan tó sọ leléyìí. Ṣé kò yé a ní dáadáa tí Muhammadu ṣe ó dàbí ti sọ fún yín pé ẹ má jókòó síbẹ̀ yẹn kémi dẹ̀ má jókòó síbẹ̀ nǹkan tó ń sọ bíbá yìí nìyẹn a ní dáadáa wo ni Muhammadu ṣe dáadáa wo ló ṣe ẹ ló pọ̀ a dẹ̀ ní kẹ́ fún wa ẹ̀wọ̀n nǹkan tẹ́ fún wa. Ẹni tó sọ fún wa pé ẹ má parọ́ ẹ má sọ tòótọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ọba tó dá yín ìyẹn ò kí ṣe dáadáa ni àbí mi ò. ìmọ̀ ẹ lè lo Fúlàní ó dà pé Fúlàní ni ẹni yìí bí àwọn ọ̀gbọ́n yóò bá dáadáa. sọ fún yín aláwọ̀ ìgùn tó jẹ́ Badagry èèyàn wa ni. ẹ jẹ́ sọ fún lé ní. àwọn ègún wà ń bí o ẹ ṣọ́ra yín o. ọmọ Ìbàdàn ni mí ọmọ Ìbàdàn. bro ọmọ Ìbàdàn gbádùn o ọmọ Ìbàdàn ní làákàyè. kálukú ṣe ń yẹrí ẹ. ọmọ Ajíbí Òsùn ni mí nítorí ẹ mo mọ lé ọmọ Ajíbí Òsùn ni mí. ẹ wo ẹ fún wa ní ẹ fi Ajíbí Òsùn lẹ ọmọ Lárúbáwá ní ẹ wo ẹwùn kó tó wà lórí GP ọmọ Lárúbáwá ní ẹ kàn gbélé Yorùbá ni tọ́ba fún ẹ ṣe sùúrù sà bẹ́ẹ̀ ṣe wà yẹn sí tọ́ba Mr. Ali tọ́ba fún yín ní àdó olóró ń sìn wípé àdó olóró yìí ẹ gbọ́dọ̀ jù síbì kan bóyá kẹ́ ẹ jù sí Ìbàdàn tàbí kẹ́ ẹ jù sí Kàbá ibo lẹ máa sọ sí. Ta ló sọ bẹ́ẹ̀ pé àdó olóró lélẹ̀? Mo bí ní ìbéèrè ni wípé èèyàn kan gbé Amẹ́ríkà gbé àdó olóró fún yín for example ṣé ń gbọ́ mi wípé àdó olóró yìí ẹ gbọ́dọ̀ jù síbì kan ibi méjì tí mo dẹ̀ fún ẹ ní jù sí Ìbàdàn tàbí kó jù sí Kàbá kó jù sí Mẹ́kà ibo lẹ máa jù sí. ẹ dá mi lóhùn náà ẹ ti lọ. Páyà Ọlọ́run ọba ibo lẹ máa sọ sí. Ibo lẹ máa sọ sí ẹ. Mi ò sọ síbi kankan. Ẹ jẹ́ sọ fún ẹ ṣe sùúrù Mr. Ali ọmọ Lárúbáwá nínú Ibrahim ọmọ Ìbàdàn ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ń sìn níbi ẹ fún wa dáadáa márùn eléyìí sì ọ̀rọ̀ mọ ó dìde fún wa. Bẹ́ẹ̀ náà mi ò lè ṣe jàǹbá fún ẹ̀sìn mi. Ó ti yí àwọn èèyàn báyìí ẹ̀yin èèyàn ti gbọ́ Ìbàdàn náà máa jù sí wọn ò lè ẹ bá jù sí ọmọ Saudi ni wọ́n. Tí ọba ti gba Islam máa arabize èèyàn ni òun ló fi jẹ́ pé bí Allah ṣe sọ pé kán máa pa àwọn èèyàn tí wọ́n bá ti ṣẹ̀sìn Islam àwọn ẹni yìí tí ọ̀nà wáyé ká rí ìjà tí ìjà bá dé àwọn ẹni àwọn èèyàn wọn táwọn Lárúbáwá bá dé nígbà bá fẹ́ wá gbalẹ̀ irú àwọn ẹni yìí sí àwọn èèyàn wọn àwọn dúdú náà máa pa meanwhile àwọn òde mọ́ bá àwọn Lárúbáwá yìí náà ṣì máa pa wọn náà so gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn so tẹ́yìn náà bá ti rí inú ọ̀rọ̀ wọn ẹ̀ ti mọ̀ pé wọn ò ilẹ̀ Lárúbáwá ni wọ́n pọ̀ sí ọmọ Lárúbáwá ni wọ́n ẹ̀sìn yẹn kánsà ni nǹkan tá a bí yín Mr. Ali ẹjọ́ tẹ́ fi wà lókè òun ní pé dáadáa márùn tí Muhammadu ṣe
bóyá aya yìí sìn tá a bá lọ wo sábàbù nùzùl aya yìí. ẹ lọ wo. ṣé Muhammadu sọ òdodo nínú aya yìí tó fi sọ aya yìí ni kò sọ òdodo náà mo ti yẹ̀wò náà. tí bá sọ fún yín pé àbí tí mo sọ fún ọmọ yìí ẹ̀sùn dúdú ṣé yóò kì í ṣe ládé kò ṣe iṣẹ́. àìmọye ẹni tó sọ ẹ má jalè olè dá ó dẹ̀ ń jalè. ẹ mú bí tálẹ̀ ǹjẹ́ mọ̀ pé Muhammadu jalè. àkọ́kọ́ sọ olè. ǹjẹ́ olè àtòlùsẹ̀ kan náà nínú téèyàn bá parọ́ ajalè. téèyàn bá parọ́ ajalè sàmísà àlè. ǹjẹ́ mọ̀ pé ẹ̀ṣẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú àyà yìí Muhammadu bá sọ̀rọ̀ ni ó ní kí wọ́n ṣe dáadáa pẹ̀lú Abubakar ó ní kí wọ́n ṣe dáadáa sí Allah kọ́ gbọ́rọ̀ Allah nǹkan tó ń sọ ó ní kí wọ́n dẹ̀ ṣòótọ́ fún Abubakar àti Umar pẹ̀lú àwọn sàábé tó kù so nǹkan tí ẹ̀yin wá débi wá sọ pé Muhammadu ẹ má bẹ́ẹ̀ mẹ̀sìn yẹn tí ibẹ̀kọ́ là ń lọ á ní dáadáa wo ni Muhammadu ṣe jẹ́jẹ́ lèèyàn kan sọ̀rọ̀ àfa ìwá dáhùn ní comment section pé àwọn máa sọ 20 ẹ ti wá dókè sí ẹ tí ì sọ ẹyọ kan dáadáa tí Muhammadu ṣe ẹ tí ì sọ ẹyọ. wọ́n á sọ bí kí ẹ jẹ́ sọ fún yín ẹ mọ̀ pé nìkan ti pa ọmọ mi rí báyìí gan tó sọ wípé tó bá gbàdo olóró fún mi Ìbàdàn màá jù sí ẹ mọ̀ pé allegation lánàá fi kàn mí. bọ́lẹ̀ máa sọ sí ẹ má bínú bọ́lẹ̀ máa sọ sí. ẹ mọ̀ pé nìyẹn ó parọ́ mọ́ mi. ẹ má bínú ó yẹ ẹ béèrè lọ́wọ́ èmi ẹ kọ́ béèrè lọ́wọ́ mi tó bá gbàdo fún mi lọ jù sẹ́kọ̀ọ́ ẹ béèrè lọ́wọ́ èmi kí dáhùn tó bá gbàdo fún mi kí lọ jù sẹ́kọ̀ọ́. ẹ jẹ́ sọ fún mi mo fi Ọlọ́run lọ́wọ́ mi kí sọ pé tí máa lọ́jú tèmi sí ẹ béèrè ẹ dáhùn ẹ béèrè ẹ béèrè. fi Ọlọ́run ọba tẹ́mi mi bẹ́ lọ́wọ́ rẹ̀ mo fi búra kò sẹ́nìkan kò bàjẹ́ lórílẹ̀‐èdè yìí kò bá yí pé tí wàá ṣe aburú sí ilẹ̀ mi Ọlọ́run níjọ́ tí mo bá ṣe ní tọ́lọ́run pa mí. ok ẹ àti gbà àfọ àbọ̀ tó bá sọ pé wọ́n jihadi bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá àwọn Fúlàní dẹ̀ ti dé pé wọ́n fẹ́ ṣe jihadi nílẹ̀ Yorùbá nìbàdàn ṣé máa darapọ̀ mọ́ wọn Fúlàní yẹn nàbẹ́ máa darapọ̀ mọ́ àwa Yorùbá àwa ẹlẹ́bọ ṣé máa dúró tì wọ́n nàbẹ́ máa dúró tọ̀ wọ́n Fúlàní yẹ ká béèrè bẹ́ẹ̀ gbà yẹn. náà tó bá sọ pé jihad. bẹ́ẹ̀ ni ẹni sọ mo ti la o jihad àwọn Fúlàní dé wọ́n sọ pé àwọn ògbà ká máa ṣe ẹbọ mọ́ nílẹ̀ wa àwa dẹ̀ dúró pé ẹ máa gbẹ́jẹ̀ ń dáhùn àwa dẹ̀ dúró pé a máa ṣe ẹbọ wọ́n wá dé pé wọ́n fẹ́ ṣe jihad wọ́n wá pé gbẹ̀yìn mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmá ṣe máa darapọ̀ mọ́ àwọn Fúlàní àbẹ́ máa dúró ti àwa ọmọ ìyá yín tẹ́ bá jẹ́ Yorùbá ni. Fúlàní kọ́ ló gbé pé jihad wà. gbọ́n nǹkan tí mò ń sọ gbọ́n nǹkan tí mò ń sọ àwọn Fúlàní wọ́n wá sí Ìbàdàn no ẹ má yí wọ́n wá sí Ìbàdàn pé àwọn ò fẹ́ bá ṣe ń ṣe ẹbọ ń bàdàn àwọn fẹ́ gbé kí Islam kó gbilẹ̀ ní Ìbàdàn wọ́n wá dìde ogun àwa Yorùbá tá a jẹ́ ẹlẹ́bọ gbogbo àwa Yorùbá wá dúró pé àgbàṣẹ́ à ń sọ pé ṣé ẹ̀yin ẹ máa dúró tọ̀ wọ́n Fúlàní torí ẹ jẹ́ Muslim àbẹ́ máa dúró tí àwa Yorùbá ọmọ ìyá yín nǹkan tá à ń béèrè ni. Ọlọ́run tún ṣe mi ò lọ sílẹ̀ Fúlàní rí. mi ò lọ sílẹ̀ dáhùn á ní ibo lẹ máa dúró sí ẹ̀yin òun ò lẹ máa wà. lè dúró sẹ́yìn àwọn Fúlàní máa dúró sí nǹkan tọ́lọ́run bá sọ àti nǹkan tó jíṣẹ́ bá sọ. ok kí ni Muhammadu àtàlà sọ nípa àwọn tí ó ṣe Islam. àwọn tó ṣe Islam ẹlẹ́bọ ni wọ́n ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ kí ló ní kó ṣe fún wọn kí ló ní kó ṣe fún wọn. a máa ṣe dáwà fún ẹni tó bá ń ṣe bọ́. no ẹ ti ṣe dáwà wọn wàá gbà kí ló ní kẹ́ tó ṣe fún wọn lẹ́yìn dáwà. no ẹ jẹ́ ká máa ṣe báyìí wọn gba dáwà kí ló ní kẹ́ ṣe lẹ́yìn dáwà. gba dáwà tó bá gbọ́ ìjà wa ẹ lọ kọ́kọ́ lọ. kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kà á fún yín ẹ jẹ́ ká kà kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kà á fún yín ẹ ṣe 929 kò sọ pé tó bá gbà ó ní kẹ́ gbógun tì wọ́n ni ó pọ̀ tó ti sọ àyà yẹn pọ̀ ó ní kẹ́ pa wọ́n so àwọn Fúlàní ti wá dé wọ́n lọ́wọ́n fẹ́ pa wá àwa ń bẹ̀rẹ̀ ìbò lẹ́yìn máa dúró sí là ń béèrè. n fẹ́ béèrè kan lọ́wọ́ yín ṣé báwo ló kọ́kọ́ wá pé jihad. ok ẹ máa gbọ́ ẹ gbà pé Fúlàní ó yẹ ká ṣe báyìí àwọn ọmọ Saudi àwọn Arabu wọ́n wá sí ilẹ̀ Yorùbá wọ́n wá dé wọ́n wá ní ó yẹ kí gbogbo bí kò ti máa ṣe Islam wọ́n wá pé ẹbọ làwa ń ṣe wọ́n wá ní wọ́n ṣe dáwà fún wa àgbà lẹ́yìn dáwà wọ́n wá lọ́wọ́n fẹ́ Allah ní kọ́ wọn ṣígun fún wa ṣé tó bá wá gbé ìdàsókè ṣé ẹ̀yin tẹ́ ti gba Islam ṣé máa darapọ̀ mọ́ wọn ni àbẹ́ máa dúró ti àwa ta ní àṣẹ nǹkan bàbá oníbàbá nǹkan lẹ́wà la máa ṣe ibo lẹ máa dúró sí là ń béèrè. ẹ jẹ́ sọ fún nínú Islam. ẹ tí ìdáhùn ibo lẹ máa dúró sí náà ibo lẹ máa dúró sí. n kọ́kọ́ sọ bẹ́ẹ̀ nínú Islam. nínú Islam ẹni sọ ẹ̀ka Kùránì yẹn jọ ẹ̀ka àyà Kùránì. ẹ ní kọ́kọ́ lọ wo àyà tó kọ́kọ́ wá wájú eléyìí ó wá lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ pé yá àyùwà nàbí tọ́lọ́run ẹ̀ṣẹ̀ pé ànábì pé jahidil kuffara wal munafiqin waghluz alayhi wa ma'wahum jahannam wàbí. kí ló sọ ẹ̀sán kan tó sọ kí ló sọ
Ọlọ́run pé yá ayọ̀ ànábì tẹ́tẹ̀lẹ̀ ànábì ò kọ́kọ́ gbógun ti àwọn wọ́n kọ léyìn ọ̀gán wọ́n lè kúrò nílùú bàbá rẹ̀ ta ló lè lóyàn kúrò ní Nàìjíríà pé ẹ káàsán sá má ṣe ẹ káàsán sá àfà ẹjọ jẹ́ kan bẹ́ẹ̀ kọ́kọ́ mo wá sí ìmọ̀ràn bẹ́ẹ̀ kọ́ ẹjọ sá lọ́lọ́run ẹjọ ọkọ̀ bẹ́ẹ̀ kọ́ṣọ̀ kan lọ́wọ́ yín ló wá ẹ̀ṣẹ̀ wá fún ànábì pé àsìkò ti tó. ẹ lọ́wọ́ àfà. bọ́bẹ̀ yẹn ó ní wọ́n kẹ́ mọ̀ wọ́n sì léyìn ọ̀gàn. Báhídé ló kò fà ó yá àsìkò ti tó ẹ máa bá àwọn kèfèrí jà ń sìn. Wal-munafiqin àwọn tó ń ṣe yìí iṣẹ́ òun àwọn tó ń kàn wà ní pé àmọ́ ìṣesí wọn àsìkò ti tó ẹ wá bá wọn máa jà. Jahidil kuffar wal-munafiqin waghluz alayhim wa ma'wahum jahannam wa bi'sal masir tó bá dẹ̀ di jọ gbé èdè al-qiyamah wa bi'sal masir sí ọbí tó máa wà jahannama ni nítorí ẹ̀ Islam ò kọ́kọ́ kọ́ wa pé ẹ kọ́kọ́ bá ẹ̀jà. ẹ̀mẹ̀sẹ̀ bá wọn ṣí Quran 9:4 tí wọ́n sọ ẹjọ́ ṣẹ́mẹ̀sì wà ń bẹ̀ ẹ bá wa ṣí kí wọ́n kà tẹ́mẹ̀sì bá sí ń bẹ̀ Mr. Adeleke ẹ bá wa ṣí Quran 9 verse kini 9:4 ẹjọ́ Mr. Adeleke lè bá wa ṣí tí wọn bá wà available ẹgẹ́ so. Ahmed, get me one Quran. ọgbọ̀n náà ní Saudi o. báyìí gbèsè ẹ̀ka Quran yẹn ṣe. Suratu Tahrim, Suratu Tahrim. kí lẹ tún sọ náà yín lẹ ní kọ́ bá yín gbé Quran ẹni láti bí 4 tó ti ń bọ̀ adébá yín gbé 4 yẹn sí náà. Èmi ò mo sọ pé Suratu Tahrim lèmi sọ. no ìgbà tó gbé 5 sí ẹ ní ibi tó ti ń bọ̀ ṣebí 4 ló ti ń bọ̀ tó dé 5. Alhamdulillah life là ń ṣe ìyẹn tún lè. ok èwo lẹ fẹ́ ẹ sọ ìtẹ̀fẹ́ ṣẹ́mẹ̀sì wà ń bẹ̀ ẹ sọ Quran tẹ̀fẹ́ kọ́ bá yín tún gbé sí ọjà ẹ ṣe. Suratu Tahrim. Suratu kini ẹsẹ̀ kí ni ẹ̀kan sọ́ta orí so. Nítorí verse kini verse 9. verse 9 àbí Suratu Tahrim verse 9. Suratu Tahrim verse 9. àáfà yìí Saudi ni wọ́n ṣe rí pé múra kọ́ṣọ̀ Saudi náà mú ìtorí ẹ̀ náà ṣe náà wọ́n ju bọ́ǹbù síbẹ̀. ẹ káàsán sá ẹ káàsán sáré gbóhùn sókè tá fún ẹni tó lè àrùn. àwọn tí mo bí pé ẹgbẹ́ tó yìí sílẹ̀ káwọn tó wá wà ní kọ́mẹ́sì yìí kọ́ lè máa kọ́gbọ́n gbogbo àwọn the other man náà bẹ́ẹ̀ ṣe ń béèrè question lọ́wọ́ wọn kàn wọ́n dáhùn dàtí mi sọ pé wọn ò mọ Kùránì wọn ò deep nínú Kùránì tó ń kọ́ àwọn èèyàn gan because tẹ bá ń béèrè question lọ́wọ́ èèyàn téèyàn bá jẹ́ pé òun jẹ́ afa òun jẹ́ pastor báwo ló ṣe máa béèrè nǹkan question tó wà nínú Kùránì ẹ máa yí sọ́tún ẹ máa yí sósì simple ṣe ẹ go straight ká lè kọ́gbọ́n mo wà ní comment section látàárọ̀ gbogbo question tó ń béèrè wọn kàn máa yíwa báwo lẹ ṣe ń kọ́ àwọn ọmọ kéwù yẹn báwo lọ ṣe ń kọ́ wọn that means pé àwọn gan ló túbọ̀ ń kọ́ àwọn tó ń ṣìwò aburú nínú muslim yẹn àwọn gan ló túbọ̀ ń kọ́ wọn ní nǹkan tó ń understand tó bá ti béèrè question a fẹ́ lẹ́ni ẹ sọ nǹkan tó bá ti béèrè lọ́wọ́ yẹn ẹ sọ yes or no akọ́gbọ́n bíi nìyà. àwọn náà wọnú àwọn mọ́sálàmì nǹkan tó nìkan fẹ́ kọ́ tẹ́lẹ̀. ẹ̀wọ̀n ẹ fèsì wọn ti bá yín gbé Kùránì yẹn sí ó yẹ ẹ̀ka ẹ̀jọ̀ ẹ má yẹn ká fàwọ́ pọ̀ ṣòfò ẹ ṣe. máa kọ́ sọ ẹni kọ́kọ́ sọ̀rọ̀ pé ẹ bóyá ló sọ dáadáa. ẹ fi yẹn lẹ̀ ẹ̀wọ̀n àfáàlì ẹ̀ka kínní yẹn wọ́n ti bá yín gbé sí ẹ ṣe bàbá. àyà tó kọ́ wá nípa pé kánà bíi pé bóyá máa bá àwọn mùnáfíkì lélẹ̀. yá ayyuhan nabi jahidil kuffar wal munafiqin waghluz alayhim wa ma'wahum jahannam wa bi'sal masir. Ayat tó kọ́kọ́ wá lélẹ̀ pé ó yá àsìkò ti tó nípa pé ó yá bàbá. àfáàlì gbàtẹ́ máa sọ ibo ni wọ́n ti wá bá ń bìbà gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ẹni nígbà táwọn ẹlẹ́bọ wá bá Muhammadu làlá wa sọ fún Muhammadu pé kó lọ bá wọn níbo ni wọ́n ti wá bá Muhammadu ní bìbà ibo ẹ jẹ́ ká rẹ̀. ìgbà tẹ́ ẹ̀yin lẹ sọ wípé àwọn kèfèrí wípé àmọ́jú pé tó bá tó máa báyọ̀ jà lọ mo dẹ̀ sọ pé ànẹ́bì ipe wọn ò bá jà ipe ànẹ́bì kò bá àwọn kèfèrí jà tẹ́tẹ́lẹ̀ ipe wọn nà débi wípé ẹ̀jẹ̀ ipe eyín ẹ̀kan
wọ́n lé kó lu bàbá rẹ̀ tó fi dìínú onílù tó fi lọ sí Mẹ́dínà. àfa ẹni sùúrù kò ń ṣe ẹ̀rẹ̀ wá ságbo wá sí o níbí báyìí nǹkan pẹ̀lú ẹ̀rí a sọ pé ẹni sùúrù a ní pé Muhammadu àwọn tí ò bá ti gba Islam ó lá láti pa àwọn láṣẹ kóhun pa àwọn kóhun bá wọn jà ẹ ló tì pé àwọn kan lọ bá Muhammadu ní adẹ lóhun dà ẹ wá wo nǹkan tẹ fún wa alóhun dà ẹni sùúrù alóhun dà ẹ wo nǹkan tẹ wá fún wa kíní láìfù wa lélẹ̀ sìn kò jọ nǹkan tẹ̀ ń sọ. mi ò sọ wípé anìkan lọ bá Muhammad mo sọ wípé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò kọ́kọ́ bá àwọn kèfèrí jà gan wípé bóyá bàtẹ́ bẹ́ẹ̀ sọ lélẹ̀ ẹ sọ wípé. ẹ máa gbọ́ nǹkan kan náà lájọ ń sọ òkè ta ló kọ́kọ́ lọ bá yàn kan nù wọn ṣáà Ànábì ló lọ bá wọn àbọ̀wọn lọ́wọ́ bá nà. ṣé wàá ń bẹ̀ ṣáà Ànábì ló lọ bá wọn àbọ̀wọn lọ́wọ́ bá nà bí. bíi pé àwọn náà lọ bá Muhammad tó wọn lọ bẹ Muhammad dóòrò ta ló kọ́kọ́ lọ bá nàbí tó ń gbẹ̀gùn tẹ́bá lọ wo súwọ́tì mọ́sáàjì kọ́tà bèrè tí wọn láyà oríṣiríṣi ta ló kọ́kọ́ lọ bára wọn ṣáà Ànábì ló lọ bá wọn àbọ̀wọn lọ́wọ́ bá nà bí. ṣé lọ́kọ́ ló máa báyọ̀ jà ṣé kọ́tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. ẹni sọ̀rọ̀ Muhammadu ló gbé nǹkan tuntun dé àwọn yẹn lọ ti wà á nùlù táwa ló lọ ṣé Muhammadu lọ bú wọn ni àbọ̀wọn lọ bú Muhammadu báwo ló ṣe ṣẹlẹ̀ tálàfin ni wọ́n Muhammadu lọ máa pa wọ́n lọ máa ṣá wọn pa nǹkan tá à ń béèrè nìyẹn. naam àwọn tí ìlú mo wà mo dẹ̀ lè ṣe nǹkan tí mo fẹ́ nǹkan tí Ọlọ́run bá sọ pé ti ṣe nínú ìlú mi mo lè ṣe bẹ́ẹ̀ náà ni ànábì ṣe wà ń gbà yẹn sallallahu alayhi wa sallam ànábì jẹ́ ẹni tó jẹ́ wípé ibi tí wọ́n tún gbà gan dé wọ́n gbà pé aláàmọ́ náà ni ànábì Muhammad. lọ sí inú wá sí mi ẹ máa gbọ́ inú ìlú ẹ̀ ló wà ẹ máa gbọ́ àwọn kan ṣe nǹkan tí òun wá gbé nǹkan tuntun dé ṣé ìgbà tó wá gbé nǹkan tuntun dé ẹni sùúrù ẹ dúró náà ẹ ti ń lọ bòmí ìnú mi ìfẹ́ kẹ́ lọ bòmí ìgbà tó wá gbé nǹkan tuntun yẹn dé ṣé ó wá ń sọ pé nǹkan tí mò ń ṣe tèmi ló dá o tìyín ò dá o ẹ̀yin o àbí ó kàn déédéé ń ṣe tiẹ̀ pé Islam dá àwọn yẹn wá bu àbóhùn ló dùn mí kí ló ṣẹlẹ̀ láàrin wọn gbogbo wa la mọ̀ pé ẹlẹ́bọ ló kọ́kọ́ wà nílùú Muhammadu ló ẹ̀ṣẹ̀ gbé nǹkan tuntun kí ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́ kí ló fa àyà yẹn tá a láti sọ pé ìwọ Muhammadu o Allah sọ fún àwọn èèyàn pé Allah ti pa òun láṣẹ kóun máa bá àwọn èèyàn jà títí tó fi máa sọ pé láìla ìlàlá so kí ló ṣẹlẹ̀ kí ló bí àwọn nǹkan yẹn ó ní wá bá ń pé kí gba Islam mo ní mi ìfẹ́ ó dẹ̀ di pé wàá pa mí ọ̀ màá máa sanwó kí ló bá yẹn wá so ẹ dáhùn tẹ bá lè fèsì ẹ ṣe. ẹ ṣe máa gbọ́ mi ẹ ní sọ pé wá sí ni mò ń sọ alákọ̀ọ́kọ́ ìkan tó bi òun nípa pé ìbátá níbi gbẹ́sìndé sallallahu alayhi wa sallam ó dẹ̀ bẹ̀rẹ̀ dáwọ̀ ẹ̀ ní jẹ́jẹ́ kò sí wàhálà ìgbà tó di pé eléyìí ń wá ìyẹn ń wá ló ń di wípé Abu Lahab ó di ẹni tó jẹ́ wípé ó máa gbé ẹ̀gún kalẹ̀ fánàbí Muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ ni ìjà àkọ́kọ́ dé ó dà wípé mo wà ní mo fà tí ni mo ń ṣe o ó túmọ̀ sí pé àwọn yẹn ló wá bá náà bì ṣe bí nǹkan tẹ̀ ń sọ nìyẹn. àwọn yẹn ló wá bá náà bì sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ yẹn ti yọ tó wá bá náà bì tó wá bá náà bì Allah wá pa ànábì láṣẹ kó lọ pa wọn ṣé nǹkan tẹ̀ ń sọ nìyẹn. wà á kókó dìgbẹ̀yìn ẹ kókó dìgbẹ̀yìn àfà inú mi dùn ọ̀rọ̀ yẹn ti yanjú nǹkan tẹ̀ wá ń sọ yìí ṣẹlẹ̀ fún wa lẹ́rìí níbi tí ànábì ti ń ṣe dáwà tọ́wọ̀n yẹn dẹ̀ gbé ẹ̀gùn tọ́ lọ dẹ́ sílẹ̀ tánà bí wàá tẹ̀sí wa yé ẹsẹ̀ mi ẹ̀gún gún mi lẹ́sẹ̀ ẹsẹ̀ mi ẹgbà mi ẹ jẹ́ ká kà á síta kí gbogbo ọmọ Yorùbá gbogbo àwa Yorùbá fẹ́ gbọ́ yín ẹ ṣe. sura tabati yada abi lahabi wa tabba ma aghna maluhu wa ma kasaba tabati yada abi lahabi ṣé bẹ́ẹ̀ ló tún wà níbẹ̀ ló ti gbẹ́gùn lẹ̀ fún. ẹ wo suratul Masad. ẹlẹ́gùn ṣé ìbẹ̀rẹ̀ ẹja Muslim àtàwọn ẹlẹ́bọ nìyẹn ẹja abáyé lọ ní ṣe. ọwọ́ suratul Masad. all right nǹkan tó wà ní kámá mo ti gbọ́ báyẹn nǹkan tó wà ní suratul Masad ká má dààmúra wa òun ni pé ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò òun náà ti ṣòfò àwọn dúkìá rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ kò sì ní rọ̀ lọ́rọ̀ níbi ìyà wọ́n máa wọ nínú iná eléjò fòfò òun àti ìyàwó ẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ wọ́n máa yọná ibo ni wọ́n ti gbógun ti Muhammadu bẹ́ẹ̀. ẹ jẹ́ ibi tó ti gbógun ti ànábì wọ́n múrọ̀ àtúwú ẹ̀ka
wa imra'atuhu hammalatal hatab àti ìyàwó rẹ̀ tó máa ń gbégi dínà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìyàwó ẹ̀ Òun àti ìyàwó rẹ̀ ni gbogbo ìdínà ló wá fa ogun ṣóun ló wá fa ogun tóun ló fa ogun àti pé àwọn ọ̀rọ̀ wo ni Muhammadu sọ nígbà tí Muhammadu fi ṣe wà sí nígbà tí Muhammadu wọ́n ní ìyẹn nǹkan tó dájú báwọn yẹn ló kọ́kọ́ lọ bá àná bí ibẹ̀ mo fẹ́ kọ́ mú jáde a máa kà á jáde. So àti pọ̀ mo ti sọ pé àwọn kèfèrí Mẹ́kà nígbà yẹn àwọn kọ́kọ́ náà bá Ànábì Muhammad lọ́kọ́ ń gbógun ti sallallahu alaihi wasallam. ṣé àwọn Lárúbáwá náà kọ́kọ́ gbógun ti Muhammad àbí Muhammad ló kọ́kọ́ gbógun ti wọ́n pẹ̀lú wáàsí ẹ̀. Àwọn kèfèrí Mẹ́kà ọ̀rọ̀ yóò clear o. ọ̀dọ̀ Mr. Madoyin ni ajẹ́bidán àṣẹ̀ṣẹ̀ máa ka kínní ìbí yìí náà ẹ̀yin èèyàn wa tá a máa gbẹ̀rì jáde fún yín sí Mr. Ali bọ̀ afẹ́kẹ́yìn kọ́kọ́ fún wa lẹ́rìí ṣé Muhammadu ni ó lọ gbógun ti àwọn èèyàn ló ń bú wọn ni àbí àwọn èèyàn yẹn àwọn kèfèrí Mẹ́kà tẹ́ sọ yẹn àwa òkú ń ṣara Mẹ́kà ìgbà míì tí bá ń sọ̀rọ̀ Islam ìgan máa wò bí kí ló kàn wá kọ́ gbogbo játijàti ìgan náà. ó kàn wá ó dẹ̀ gbogbo Ànábì Bashiran Nadhiran. ẹyẹ fò kiri jàre àṣeyàṣe fi ibẹ̀ yẹn lẹ̀ nǹkan tí mo tà ń sọ ni wípé. ó kàn wá Ìbàdàn lọ ti wá. wọ́n wá láti Ìbàdàn bọ̀ ọ̀rọ̀ Mẹ́kà kàn wọ́n ẹ̀rí. nǹkan tá à ń sọ ni pé tá a bá gbẹ̀rí ẹ fún wa ní ẹ̀rí wípé àwọn ará Mẹ́kà ni wọ́n gbógun ti Muhammadu torí ẹ̀rí tó wà lọ́wọ́ tiwa ni wípé Muhammadu òun ni ó gbógun ti wọn òun ló ń bẹnu àtẹ́ lu nǹkan táwọn ẹni yẹn ń ṣe nílùú wọn torí peace ti wà tẹ́lẹ̀ ní olùkọ́ tó bí Muhammadu gangan ní ìjọgbọ̀n òun lórí burúkú tó kó wàhálà dé nílùú so ẹ fún wa lẹ́ẹ̀rí níbi tí wọ́n ti gbógun tì. mo fún yín máa sàdí pé. wọ́rọ̀ ti jẹ́ gangan lẹ́nu ẹ̀ ṣe sọ̀rọ̀ so àáfà ẹ ṣàlàyé fáwọn èèyàn nǹkan tá à ń sọ gangan nìyẹn ẹ ṣe sùúrù ẹ ṣe farabalẹ̀ o kẹ farabalẹ̀ ẹ ṣe sùúrù ìgbà tí Muhammadu lọ ní Allah ti bẹ̀rẹ̀ sí náà ń ṣe ṣe bó ní nǹkan kan táwọn èèyàn ń ṣe ń gbà yẹn ṣe bí ó ní orí ìfọ̀kànbalẹ̀ tí gbogbo wọn wà lórí ẹ̀ ń gbà náà ó ní bọ́ ṣe ń ṣe ìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ wá sí àwọn ọ̀rọ̀ owó ló sọ tíjà bá máa bẹ̀rẹ̀ tí wàhálà bá máa bẹ̀rẹ̀ àti bí ọ̀rọ̀ ló ti máa ń bẹ̀rẹ̀ kò sẹ́ni tó kàn máa ń délé téèyàn méjì bá fẹ́ jà tó bá fẹ́ lura wọn ẹnìkan kan ní ìdìbò bá ẹnìkejì lẹ́sẹ̀ẹ́ lọ́rùn bàbá yẹ farabalẹ̀ jọ ẹ kílé tẹ̀ ń gbọ̀n báyìí tẹ̀ ní farabalẹ̀ kankan. farabalẹ̀ èyí ló máa sọ̀rọ̀ nígbà tí mo sọ̀rọ̀ ni ọmọ ìpínlẹ̀ bá sọ̀rọ̀ ni. farabalẹ̀ kàn ń gbọ̀n ni. ẹ fẹ́ gbọ́ ní etí tó fi ń gbọ́rọ̀ òòṣà tẹ́ ń sìn. àlẹ́ ẹ̀jẹ̀jẹ̀ kan sọ tí wọ́n tán èwo lò ṣàtà ló dárúkọ òòṣà ẹjẹ́ kan sọ tí wọ́n tán náà ẹ̀yìn àdẹ̀ ọ̀mùtù ẹ̀ sọ ti yín ẹgbẹ́ òsókè jàre bọ̀dá Malik òòṣà tó ń sìn. téèyàn méjì bá ń jà kò sẹ́nìkan kò bá làákà ẹ̀ mú kéèyàn kankan lọ dìde kó kàn lọ pé even Islam gan ló ń ṣe bẹ́ẹ̀ Islam ló ní àdámọ̀ wípé kò nídìí kẹ́ ẹ táwọn síra yín kò nídìí kankan Islam ní àṣẹ Allah ni pé ẹ lọ máa pa àwọn èèyàn lọ máa bá tiwọn jẹ́ lọ máa bá wọn jà even kan má ṣe anything fún yín just because nígbà tẹ́ ti mọ̀ wípé wọn gbà láti Muhammadu gbọ́ so tẹ́ bá ti mọ̀ pé àwọn èèyàn kan wà kan gbà láti Muhammadu gbọ́ dandan ní kẹ́ ẹ bá wọn jà tẹ́ bá pitch fún wọn so Islam gangan lónìí yẹn so kí wá padà síbi nǹkan tí mò ń sọ ni pé èèyàn méjì ò kàn lè dé máa yọ ẹ̀ṣẹ́ síra wọn ibi ọ̀rọ̀ ló ti máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló máa ń bí kí ni ibi tí oníkálukú máa padà kángo sí so ìta ló kọ́kọ́ kí ló ń ṣe ṣe báwọn èèyàn ti ń bára Muhammadu dẹ̀ ń gbé láàrin wọn pa Muhammadu jẹ náà kó tó dàgbà náà 40 years ló bẹ̀rẹ̀ òṣì tó lóun gbé wá tó pè ní Islam náà ṣé wọ́n pa jẹ ni ṣé wọ́n dúnbù ẹ̀ ni wọ́n ṣe kankan fún náà ṣe bígbà tó bẹ̀rẹ̀ náà ni wàhálà bẹ̀rẹ̀ ṣe bígbà tí Muhammadu bẹ̀rẹ̀ ni wàhálà bẹ̀rẹ̀ right so ìgbà tó bẹ̀rẹ̀ kí làwọn nǹkan tó ń sọ tí wàhálà yẹn fi bẹ̀rẹ̀ kí làwọn nǹkan tó ń sọ tí wàhálà yẹn tó fi bẹ̀rẹ̀ nǹkan tá a bẹ̀rẹ̀ lọ́yìn yẹn so tẹ́ ẹ̀ bá wá ní ìfarabalẹ̀ tá a bá ní a máa gbé fásitì wá fún yín ká sọ àtàkà jáde fáwọn èèyàn nǹkan tí Muhammadu sọ fáwọn èèyàn lílé yìí o káwò bóyá Muhammadu ló dá wàhálà lẹ̀ tàbá àwọn kò lè ṣe ló dá wàhálà lẹ̀ lẹ́yìn ẹgbẹ́ kan ẹlẹ́kejì ẹ ṣe sùúrù kẹgbẹ́nu ṣẹ́ńfẹ́ ẹlẹ́kejì ìgbà tó di pé ọ̀rọ̀ ti bára bẹ̀rẹ̀ sí ní
ṣe bí ọ̀rọ̀ láàrin wọn tán ta ló kọ́kọ́ dìde ogun gangan like ìpele méjì lọ̀rọ̀ yìí ta ló dájà lẹ̀ in the first place báwo lọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ báwo ni ìtahùn síra ẹni ṣe bẹ̀rẹ̀ ta ló dálẹ̀ one ẹlẹ́kejì ìgbà tó gun gangan pé à ń dìde ogun à ń padà kọ́bẹ pé a fẹ́ lọ para wa a fẹ́ lọ ṣe ta ló bẹ̀rẹ̀ òun náà ẹlẹ́kejì nìyẹn so tẹ́ ẹ̀ bá ní evidence ẹ mú evidence wá fún kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá wá ní evidence fún kọ̀ọ̀kan àwa máa wá ka evidence fún yín àti ìpele àkọ́kọ́ o àti ìpele ẹlẹ́kejì o Muhammadu ló bẹ̀rẹ̀ ìpele àkọ́kọ́ òun náà ló parí ẹ̀ òun náà ló bẹ̀rẹ̀ ìpele ẹlẹ́kejì náà kọ́ tẹ́mi ń sọ fún yín nìyẹn táwọn èèyàn náà dẹ̀ ń sọ. ó sọ̀rọ̀ tó bá kọ́ fẹ́ sọ̀rọ̀ ni màá fẹ́ kó tó sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ èmi ò kí ń sọ̀rọ̀ pẹ̀lú pé bóyá pé ò ní mọ̀ kéwú ó wá fẹ́ máa dá sí mọ̀ kéwú. alákọ̀ọ́kọ́ mo sọ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tó jẹ́ wípé àwọn gọ́mọ̀ pé olóòótọ́ èèyàn ni ṣùgbọ́n àlọ́ síbẹ̀ yẹn mo sọ pé àwọn náà kọ́ ń bẹ̀rẹ̀ ìjà fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. pé Muhammadu ti bẹ̀rẹ̀ ìjà fún yín kẹ́ gbọ́ ká má fọ̀rọ̀ gùn ẹ understand so ẹ ṣe sùúrù ẹ farabalẹ̀ ẹ ti ń fa ọ̀rọ̀ púpọ̀ ibo ni Muhammadu ti bẹ̀rẹ̀ ìjà àfa yìí ẹgbẹ́ ṣe sùúrù kẹ́ jòkó ibo ni Muhammadu ti bẹ̀rẹ̀ ìjà àròyé làwọn o ẹ jẹ́ kí mi kà fún yín ẹ lọ sínú Suratul A'raf tẹ́ bá lọ sí Suratul bàbá yìí farabalẹ̀ brother Maliki yes brother Maliki sí agbádálẹ̀wọ̀ àbí èmi ò sagbádálẹ̀wọ̀ tẹ́kọ̀ agbádálẹ̀wọ̀ sallallahu alaihi wasallam tẹ́ kó mi bá ilé ni yóò lé ní 3 million. bàbá yìí ṣe sùúrù náà ó yá ẹ jẹ́ kí mi ka tèmi fún yín Muhammadu ló bẹ̀rẹ̀ ó ní walau shi'na Allah ni kò sọ fún Suratul A'raf Mẹ́kà ló ti sọ kalẹ̀ kì í ṣe Madina so débi tẹ́ máa fi pé bàbá ìbílẹ̀ tẹ̀ ní farabalẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n kà á náà kẹ́dẹ̀ sọ ti yín. kókó ka wà á kókó ka ò ní kàrà ajá tí máa fi mọ̀. bẹ́ẹ̀ jẹ́ kí n kà á náà mi tí sọ̀rọ̀ náà bí kí ló ń sọ gan èèyàn gbọ́ nǹkan tó ń sọ báyìí. Mr. Malik ẹjọ́ kà fúnra rẹ̀ náà olóhùn máa kà fún mi. ẹ ṣí Suratul A'raf ẹ ṣí Suratul A'raf ms. Amadele kẹ bá wọn ṣe verse kínní. verse 176. lórí àṣìmáka ilé náà sí Suratul A'raf verse 176. 176 Amadele kìí ṣe wà ń bẹ ok ẹ kì í tẹ̀ yí fún mi verse 176 Suratul A'raf.我本来不是本跟下次的话是把交给。ìwà ń bẹ. Suratul A'raf ok wọ́n ṣe. ìwé mẹsàn-án mẹ́rin sáré kété bá wà ń bẹ lè bá wa ṣiṣẹ́ get tẹ́mi sí náà bá bí sáré kété bá wa ṣí 176 àbí. ẹ jẹ́ kí n Quran kí ni Quran 7 nìyẹn Suratul A'raf Quran 7. òun náà ní 7 verse 176 ó sì wà lójú screen. so àáfà ẹ lè ka. àáfà Mr. Ali ẹ tán máa ẹ ṣí máìkì yín. ẹ má bínú mo miss mistakenly Mr. Ali ẹ ṣí máìkì. Mr. Ali. ó yá ẹ má bínú èmi ni mo ṣe mistake. dájọ́ tó ń bẹ̀ fún mi ẹdún náà kùránì ò kì í ṣe pé newspaper tó àkọ́mọ́ka wàláwó sí iná lárọ̀ fáànà rúbi ha ńlá mi ò lè gbà á. fún ìwọ yẹ ẹ ká fúnra yín náà àbẹ̀wò ni ta ló ràn yín ní gbogbo ìtẹ̀sọ́ ẹ ka kùránì ẹ ká ebi kùránì ẹ gbogbo bẹ́ẹ̀ bá ṣe lè ka ẹ ká tí ò bá ń ṣe newspaper ẹ ṣàkà ẹ̀wọ̀n ìyẹn àti ìṣojú screen ẹ ká náà ṣe bí kíkà ló wà fún kí wọ́n gbé ní Quran ìgbà tí òun ṣe nǹkan tá a kàn máa kà kí ni ìtumọ̀ Quran àfa ó yẹ sọ ìtumọ̀ Quran fún mi kí ni ìtumọ̀ Quran kí ni ìtumọ̀ Quran mi gbọ́. ọ̀rọ̀ lọ sílé kéwú fíìlù máa di ni. ok ó yá kí ni ìtumọ̀ kọ́rọ̀ sọ fáwọn èèyàn kan gbọ́ ni kí ni ìtumọ̀ kọ́rọ̀. mọ́dí lè máa kọ́ mú fún ẹ ọ̀rọ̀ ayẹ́kọ̀ọ́hù ó lè wà ní kírọ́ àtàn ní òǹdẹ́dẹ́
Bismillah. Kí ni túmọ̀ kọ́rọ̀ àní mo bèrè ẹ̀sọ̀ túmọ̀ ẹ má sọ kéwù ẹ̀sọ̀ túmọ̀ ẹ̀ fáwọn èèyàn ni. Bọ́sí no eléyìí jẹ́ àkọ́kọ́ jọ́ torí ọlọ́run ká. Wàhálà wà o. Kí ni túmọ̀ Quran tẹ̀tí ní Quran ló ń ṣe Mr. Malik ẹ jẹ́ ń dá sí àfáàlì ẹ mọ̀ pẹ́yìn la níṣẹ́ lè káàbì kí wọ́n kà ìwúlẹ̀ fẹ́ mẹ́. Tóun kà ṣùgbọ́n ẹmọ̀gbọ́n tó gbélé wa ẹni sùúrù tó gbélé wa àwa fẹ́ ka ibi tó jẹ́ pé Muhammadu ẹni sùúrù afẹ́ ka ibi tó jẹ́ pé Muhammadu òun ló lọ wájà àwọn ẹni ẹgbẹ́ ní tíjà fi bẹ̀rẹ̀. Bọ́n máa kà á. Ọ̀dẹ fẹ́ ní Mr. Malik ẹ tẹ̀síwájú so ẹni bá sọ̀rọ̀ ń sìn. Èmi newspaper level ó máa kà á. Wà á wá dákẹ́. Ọ̀pọ̀ bẹ́tà Kùránì àfẹ́ ní sùúrù náà newspaper tẹ̀ ń sọ yìí ó bẹ́tà Kùránì èèyàn lè wo kóríṣẹ́ ń bẹ̀. Iṣẹ́ wo ni Kùránì wèrè yìí fẹ́ fún yín gan? Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí bọ̀dá yẹn ka kìíní yẹn. Ẹ̀yin fúnra yín ẹ̀ lè ka. Kí ló dé? Èmi kà tó ẹni ńlá. Adékúnlá èmi kà tó ẹni yìí. Kọ́lás. Lẹ́yìn tá a fi lọ sí òkú káàkiri ilé olóòkú. Ìyá wa ní káwọn Malik lẹ́fọ̀ọ́ tó yẹ ẹjọ́ sọ̀rọ̀. Bismillah. Malik tafaddal. Bismillah. Qira'atan wiyatan. Bàbá yẹn lè rojọ́ púpọ̀ o, kí ló dé? Wọ́n fẹ́ ṣe wọ́n ní wàlá òṣì náà lọ́wọ́ fún àwọn. Àwọn ọmọ lárúbáwá jù mú ní pele tí wọ́n fẹ́ bọ́ sí ń sìn ẹ pé àfọ àyàn ti ń lo ọ́tò tún ìnà làkà ayé mọ̀ ìnà kàṣó ẹ máa ríran wẹ̀ ẹ́ jẹ́ àlọ́. wàlá òṣì àbá ẹ̀jẹ̀ nǹkan géwé ẹ̀jọ́ wàlá òṣì náà lọ́wọ́ fún àwọn náà hùbí ha walakinnahu akhlada ila al-ard wattaba'a hawa wàlá òṣì náà tàbá fẹ́ ni lọ́wọ́ fún àwọn náà hùbí ha àbá gbéga pẹ̀lú àwọn àmì náà walakinnahu. Kọ́tọ̀kọ́tọ̀ ló ń kà. Kọ́tọ̀kọ́tọ̀ ló ń kà. Kọ́kọ́ ka lójú ẹ̀. Tòwánì ò kì í ṣe newspaper tí àwọn akọ̀mọ́. Mo adarí lẹ́ni wàlá òṣì náà lọ́wọ́ fún àwọn náà hùbí ha tàbá fẹ́ ni àbá gbéga pẹ̀lú àwọn àmì náà walakinnahu ṣùgbọ́n ò akhlada ila al-ard ayé ló rọ̀ mọ́ wattaba'a hawa ó dẹ̀ tẹ̀lé fẹ́nu ọmọ ènìyàn náà bá wùyàn àwọn kèfèrí ìgbà náà ó ní famathaluhu ó ní àpẹẹrẹ bàbá yìí. Nítorí ace Malik ọpọlọ kọ́ ìmọ̀. wàhálà wà nǹkan. Àfáàlì ẹ máa ní sùúrù. ẹ mọ̀ pé ẹ mọ̀ kẹ́tù ṣẹlẹ̀ tí wọ́n bá ti wá náà jóyàn bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ó ti ká lára ni. ilé ẹni tó abẹ́ dákẹ́ fún wọn Mr. Malik ẹjọ́ sọ́kẹjọ yanjú fáàsì àwa ti ní ìtàmẹ́ka àtàmọ́ ẹni tó wájà tó kọ́ lọ wájà so ẹjọ́ yanjú ẹ̀yìn àti wọn adìfíyín lè jẹ́ náà. so ó ní famathaluhu àpẹẹrẹ ẹni bẹ́ẹ̀ kamathali kalb ó dàbí ajá ni in tahmila alayhi yalhath tó bá gbé nǹkan lé lórí tó gbé nǹkan lórí wọ́n máa ṣe. Jáde ilé kéwù. Wọ́n máa ṣe ọkùnrin yìí farabalẹ̀ náà kò sí bí ẹnu kan. Tahmila alayhi yalhath tí ẹ bá gbé nǹkan lé lórí ó máa ṣe tí ẹ máa bá já ṣe máa ń ṣe tó máa yọ ahọ́n síta yẹn so Muhammadu ní àpẹẹrẹ ni tí ò gbàlagbọ́ ó ní àpẹẹrẹ ni èèyàn tí ò gbàlagbọ́ ó ní ó dàbí àpẹẹrẹ ajá ni tahmila alayhi Mákà ló ti sọ̀kalẹ̀ ìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ revelation ni kì í ṣe Madina ní àyà yìí o muttafaqun ala dhalik wọ́n padà pọ̀ lórí ẹ̀ you understand so Mákà ló ti sọ̀kalẹ̀ ìgbà tó fi bẹ̀rẹ̀ kíní ẹ̀ ní nǹkan tó ń kà sí wọn ni mẹ́sẹ̀jì tààlà ni kò máa fún wọn lélẹ̀ in tahmila alayhi yalhath tẹ bá gbé nǹkan lè máa ṣe aw tatrukuhu yalhath tàbí kó fílẹ̀ gan tàbí kó fílẹ̀ kó má gbé nǹkan lé lórí ajá ó gbẹ́rù lé lórí ó wà bá ṣe ajá ni aláwa ní dhalika aláwa sọ fún Muhammadu pé yá Muhammadu bá kà fún wọn sí tún kà fún wọn sí pé dhalika mathalul qawmi alladhina kadhabu bi ayatina sórí ajá tá a sọ yẹn ìgbà táwọn afáfẹ́ ṣe tafsiru fásì wọ́n ní aláàsọ fún Muhammadu pé kó fi àwọn kèfèrí yẹn kó fi wọ́n wí ajá kì í wá ṣe pé ó ní kó fi wọ́n wí ajá lásán ó ní kó fi wọ́n wí ajá ní ìṣesí ìgbà tí ajá bá burẹ́wà jùlọ ní ìṣesí ìgbà tí ajá tó bá wà irritating jùlọ so àwọn afá tó ṣàlàyé dáadáa tó tún fún ní mínì tó jìndò dáadáa ẹ̀rọ sáà so aláwa ní sórí ajá yẹn tá a ṣe sọ yẹn ìgbà tó bá ṣe lásìkò ìgbà tí ó bá burú jù yẹn dhalika mathalul qawmi alladhina kadhabu bi ayatina àpèjúwe
àwọn tá à ń ṣe wá sí fún yìí àwọn kèfèrí tán gba nǹkan tá à ń sọ yìí ni à ń ka Kùránì fún à ń sọ pé kíní kan Allah nìkan ni kíní kan àtọ̀dọ̀ Allah kan gbà mí gbọ́ àtọ̀dọ̀ Allah mo ti wá kankan tán gbọ́ yìí àpẹẹrẹ wọn ni ajá ni wọn ajá ha ní gbogbo wọn ẹ̀rọ sáà fún faqsus al-qasasa la'allahum yatafakkarun ká tó kàtọ̀ fún wọn tó máa kà tán ẹ fún yẹn so bóyá wọn tiẹ̀ tún lè ṣe làákàyè so àwọn nǹkan tí Muhammadu sọ fún wọn lélẹ̀ ta ẹ̀yin ń béèrè lẹ́ẹ̀kan wípé ta ni wọ́n máa lé jáde kúrò nílé ẹ̀ tí ò ní bínú ta náà máa pè lájá tí ò ní bínú ta náà máa pè lẹ́ran tí ò ní bínú àwọn nǹkan tí Muhammadu ń kà fáwọn Kùrẹ́ṣì nìyẹn so ọ̀yá kí ló fẹ́ sọ mọ́ gbọ́. lónìí mà tó kàn wí kẹtẹkẹtẹ yìí tó sọ̀rọ̀ ẹnìkan kò sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kí ni ìdájọ́ wàlàkínà tó wà níbi àyà yìí wàlàkínà. ẹ̀dẹ̀ ṣọ́pá fà yí gbádùn rẹ̀ wàlàkínà kí ló fẹ́ fi wàlàkínà ṣe bẹ́ẹ̀. àfà túkéwù ó túkéwù ni ọ̀rọ̀ bá ti rí báyìí mi ti tú e. Malik. àwọn èèyàn tó wà níbà ṣe sùúrù ọkùnrin yìí àwọn èèyàn tó wà níbà ẹ wọn mọ wàlàkínà kò sí nǹkan tó kàn wọn pẹ̀lú wàlàkínà àlàdà kakéwù ni kó tu bí mo ṣe tu wọ́n náà tú tiẹ̀ kí ló tọrọ máa ń le ní máa lára yín báyìí bí mo ṣe ń gbọ́n tó ara ẹ̀ ò balẹ̀ wàá ṣe sùúrù wàá kakéwù téèyàn bá ti kakéwù farabalẹ̀ téèyàn kan bá ti kakéwù tó bá ti jẹ́ pé òdo ló kà wàá tún kà àlè farabalẹ̀ ẹ̀jẹ̀ ti gbóná jù farabalẹ̀. kíní ìlọ́wọ́ tó máa mọ̀. ọmọ ìdí ọ̀rọ̀ ẹgbẹ́ tí ń sọ báyìí. ó yá tu ọmọ kan àlí tu. mo ti sọ fún ẹ èmi máa béèrè ìwọ ló fẹ́ tákù. mi tákù kankan ifun ń sin báyìí látẹ̀kan ta ti ń sọ̀rọ̀ farabalẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ mi sọ pé mo mọ Arabic mi sọ pé mo mọ anything mo kàn ní jẹ́ kí n fún ẹlẹ́rìí ni mo dẹ̀ káàbọ̀ ọlá wípé bí mo ṣe kà ní Arabic yẹn ó rí a straight pé àyà ẹ já ẹ̀rù bà ẹ́ ó rí pé èèyàn ló ń kan lágbára tó dán lẹ́nu ẹ̀ báyìí tó dẹ̀ jẹ́ kèfèrí pálípálí tó dẹ̀ jẹ́ kèfèrí ó wá ká ẹ lára ẹ̀rù bà ẹ́ pé ó wá ń gbọ̀n ó wá bẹ̀rù ó wá jẹ́ kára ẹ balẹ̀ mọ́ àlí ó wá rẹ̀ ó balẹ̀ ó understand so wọ́n má fi yẹn ṣe kànká má fi yẹn ṣe gbójúkò bí ara gbójúkò bí bẹ́ẹ̀ mi ṣe dán gbójúkò bí bẹ́ẹ̀ mi ṣe dán tọ́ nígbà Arabic kákéwù ni ó yá tu ó yá wàlà òṣì iná ó yá wàlà òṣì jẹ́ kí tó báyìí kàkí tó fẹ́ affluent Arabic wàlà òṣì iná la rafa'nahu biha walakinnahu kéwù yẹn ó wọ lórí gan kéwù yẹn ó ń pa lọ́kàn jẹ́ like kéwù tí mo kéyẹ threat ló jẹ́ fún jákẹ́ kọ́tọ̀kọ́tọ̀ ló ń kà. ó yá kà bí mo ṣe kà ẹ̀ tó. kọ́tọ̀kọ́tọ̀ mo ń béèrè ìdájọ́ kan nínú Al-Qur'ani sí i. àwọn èèyàn ò lè gbọ́ ìdájọ́ ìwọ tó mọ̀ kankan torí ẹ kú ju eku lọ orí ẹ kú ju eku lọ. àlí wọ́n ní ó jọ ní ṣùgbọ́n tí wọ́n kà wà fáànà wà láwọ́ sí iná tí bá yẹ̀yẹ́ jọ náà láti wà ó tẹ́rí wọ́n ní oníkùránì kùránì ò kí ṣe kí lè tún ma kùránì mo ti bèèrè lọ́wọ́ ẹlẹ́kan kí lè tún ma kùránì tó dábẹ kí lè wà láwọ́ sí iná ní nǹkan tá a máa ń kà ní ó yá kà wà láwọ́ sí iná ó yá kà o ti fẹ́ ká ó yá mò ń gbọ́ ká walau shi'na la rafa'nahu biha èmi ò kúkú máa ń sìn so ìwọ tó dẹ̀ mọ́ wà wá ká fáwọn èèyàn kan bí èèyàn ṣe máa ń ṣe olórí pípé bó ṣe máa ń ṣe gbogbo tó bá lọ ni wà á farabalẹ̀ wà ẹni tó ní maturity náà wà á farabalẹ̀ ni tí èèyàn bá ti kà nǹkan tí ò bá ti rí bẹ́ẹ̀ àwa ni ó yá jẹ́ kí n kà ìgbà tí mo dé ǹsìn mi sọ pé mo mọ kéwú ju ẹ lọ mi sọ pé mo gbọ́ lárúbáwá ju anybody lọ èmi kàn ká kéwú ni ó ti yẹ so wà á ní rí bíi threat wàá respect ara ẹni ìgbà tó ti rí pé ẹni tó gbọ́ lárúbáwá mi bá wàá respect ara ẹ wàá dẹ̀ ká kí bó ṣe yẹ kó ká wàá dẹ̀ ní mi orí tó wàá dẹ̀ gbé sí bó ṣe yẹ kó tú wàá dẹ̀ ká òní máa fò ní máa tutọ́ sókè kó máa fojú gbà so ó yá ká kí walau shi'na mò ń gbọ́ ká bó ṣe yẹ kó ká Quran mo dẹ̀ sọ fẹ́ náà pé Quran kò sọ túmọ̀ Quran fún wa o ní láti bí kọ́ra mo dẹ̀ ní kò sọ túmọ̀ kọ́ra fáwọn èèyàn kí ni Yorùbá kọ́ra ó kà ló ń jẹ́ bẹ́ẹ̀ so oní Quran ò kì í ṣe nǹkan tí wọn kàn máa ń kà bí newspaper meanwhile Quran is masdar urida bihi al-maf'ul masdar urida bihi al-maf'ul al-Quran bima'na al-maqru nǹkan tá a máa ń kà òun ni à ń pè ní Quran nǹkan tẹ́ ẹ̀ kan máa ń kà so adé o kà ní sí oní Quran ò ṣe nǹkan tó máa ń kà meanwhile Quran ní Quran lòun nǹkan tó ń kà lòun ó ti
so gbogbo nǹkan náà ló fi pọ̀ o lójú tí ó dẹ̀ ń fò sókè o kàn ń jánu lásán ni so o kàn o ti pè mí gbogbo orúkọ ló ti pè mí tán sí gbogbo ìròyìn tó wà lára ẹ̀ o kàn ṣáà ń dà lùmí kàn ṣáà ń dà lùmí kí ni mo ṣe fẹ́ amádáwa rí nbì kan tẹ́lẹ̀ ni wàá farabalẹ̀ nìyà. Ali máa padà sílé kí ó lálẹ́ yìí àbí kó kó ní Islam. èmi ó lè wá kí n tún kọ sí o èmi ò máìndò èmi máa ń kọyàn o. ó ti ń tọ̀ sára bí tó wà yẹn ìtọ́ lè ṣí máìkì ní iṣẹ́ wa ń bẹ̀rẹ̀. ọ̀hìn tó ń ma mi lẹ́ èmi kọ́ mo pa máìkì ẹ tó pa máìkì. agbádá tá a máa fi kó wà láìlé ni àpò ṣàkàlẹ̀ mi mú wá. wá sùn àpò ẹ. máìkì àfáàlì ẹ jẹ́ ká fi Mr. Alile pẹ̀lú Mr. Malik àfáàlì ṣe máa ka Kùránì nísìn àfihàn ilẹ̀ kẹjọ yanjú ẹ̀ tẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀. tí bá sùn máa kú ẹ tí bá sùn lọ́wọ́ máa kú ẹ tó jẹ́ wípé ilé ìfi ẹ má dá sí ẹjọ́ ẹ ká gbọ́ èmi náà máa mute ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ ẹjọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ ká mute kó sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká mute ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ mọ̀ pé títí ní bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ dìdì ní máa ń oníbàkan ló ti máa ń fọ́ ní létí ẹjọ́ máa sọ̀rọ̀ lọ́nà. Malik Jahil Al-Malik Jahil mo sọ fún ẹ pé kí ni ìdájọ́ tó bá fi lè ṣe ìdájọ́ méjèèjì fún mi láyé ẹ mákàl Kùránì pé fẹ́ túmọ̀. kí ni túmọ̀ já tó pè yín yẹn mo fẹ́ kẹ́ sọ fáwọn èèyàn tó ń gbọ́ yín ẹjọ́. ẹ jẹ́ mi sọ̀rọ̀ kí ni ìdájọ́ nà wàlà kí wà nínú àṣírí. ok ó ní Jahil ni mí ó ní aláìmọ̀kan ni mí ìtumọ̀ Jahil nìyẹn ó ní aláìmọ̀kan ni mí. ó bá a máa tu kò sí ọdún kan yìí mi màá tó wá sọ fún ẹ tó bá pé ọmọ Jahil murakkab ni ó yẹ tó tún wá tu aláìmọ̀kan tó gbọ́mọ pọ̀ ní ẹ Jahil al-murakkab kì í ṣe ìtumọ̀ Jahil murakkab yẹn àlí Jahil murakkab àìtú sí aláìmọ̀kan tó gbọ́mọ pọ̀ ìtumọ̀ ẹ̀kọ́ ni kí ni ìtumọ̀ ṣe definition Jahil murakkab fún mi kí n gbọ́ kí ni ìtumọ̀ Jahil murakkab kí ni ìtumọ̀ Jahil murakkab. wallahi gbogbo yìí ó ti ní gbogbo simple things ẹ̀jẹ̀ máa ru simple things ó dẹ̀ ní down with peace wàá tún máa ṣe kí ni ìtumọ̀ Jahil murakkab. sọ fún mi náà wàhálà kí ṣé kí mi sọ fún ẹ ṣé kí mi sọ ìtumọ̀ Jahil murakkab fún ẹ. wàhálà kí nà kí ni. àfààní. ok kí ló fẹ́ wàhálà kí nà. nǹkan tó yẹ kẹ́ kà ń bí ẹ lè argue tẹ bá kà tẹ bá tu káwa náà gbọ́ ẹsẹ̀ máa fa nǹkan tó fẹ́ sọ yọnú ẹ̀ bẹ́ẹ̀ báyìí sì ẹ̀ ti kà ẹ̀kọ́ ń bèbí ni ìkà ẹ̀ka tó bá kà fún ẹsẹ̀ máa wá bèbú gbà yẹn. wàhálà kí nà sọ́nà. wàhálà ìdájọ́ èwo ṣé ti tajwid ni àbí kí ni bọ̀bọ̀ yìí ṣáwọn èèyàn kí làwọn èèyàn fẹ́ fi ìdájọ́ ṣe bí ìtumọ̀ ni ó yá jẹ́ ká ṣe báyìí jẹ́ kí n gbéra mi wálẹ̀ díẹ̀ kí n ó yá ìdájọ́ ti ń ṣé ti tajwid ni. ní ìlọ. nùn tó bá ṣe dàbí ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ó fẹ́ lọ wò. ṣé ti tajwid ni àbí ya ti tajwid gan àbí kí ni. ti tajwid kí ni. al-idgham bi gunna ni. ó ti tán al-idgham bi gunna. la hawla wala wallahi. bóyá kí ni sọ. idgham ni ẹ izhawul gunna ya akhi izhawul. ok kí wá ní mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ok kí ni izharul gunna tàbí idgham. al-idgham bi-gunna fi sùn kí ni ìtumọ̀ idgham ó yá mo ń bọ̀ lákín ibo ló ti wá lákín náà. ó ti kọ́kọ́ sí yẹn. kí ni núnù yẹn núnù mélòó ló wà níbi ìnà yẹn mo fẹ́ béèrè pé dá mi lóhùn ká tó mọ̀ pé mo ṣì núnù mélòó ló wà níbi ìnà yẹn. núnù mélòó ló wà níbi ìnà yẹn. tí lẹ́tà bá gbaṣẹ́ dà farabalẹ̀ tí lẹ́tà bá gbaṣẹ́ dà kí ló túmọ̀ sí. ó kọ́kọ́ sọ wípé. tí lẹ́tà bá gbaṣẹ́ dà kí ló túmọ̀ sí. ọmú ìdájọ́. tí lẹ́tà èmi wo rí pé mi ò bá ẹ fà tí ò ní ìtumọ̀ báyìí nǹkan tèmi sọ ni pé oh no ó ní nǹkan tí mo sọ right ó dẹ̀ sọ tiẹ̀ mo ní ok ká lè mẹni tó right báyìí ń sìn jẹ́ kí n béèrè question lọ́wọ́ ẹ sódà amálimẹ́ntò ó rí pé mi ò bá ẹ fa wàhálà ni so kò sí nǹkan tí mo sọ wàá yí. ẹjí kó kà náà kò tí ì kà náà.
àfààní ẹ kà á ná. kí láti ẹ fẹ́ fi ìdíjọ́ ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí. jẹ́ sọ fún ẹ burú tó wà wájú ẹ̀ yẹn kí ni ìdájọ́ ẹ̀ nínú tẹ̀jú ìdìgẹ́. wàhálà wà lẹ́nu. ṣé nǹkan tá a bí ẹ nìyẹn a ní o ka kéwú ṣé kí ló ní ṣe pẹ̀lú ìtumọ̀ kí ni ìdájọ́ kí ló wà mẹ́ẹ̀ kí ló ní ṣe pẹ̀lú ìtumọ̀. ó yá jẹ́ sọ fún ẹ number one o ò lè ká dáadáa o ò ká kéwú yanjú. wàhálà wà o ó yá ká ó kì í bó mo ṣe kà ó kàn ń la gidi nínú kan bí ẹni báwo ni mo ṣe kà tí ò lọ ó kì í báwo ló ṣe kí n ṣe kí n túkà kó wá kà bó ṣe kí n kà bó ṣe kó kà. báwo wájú ẹ̀ yẹn kí sọ̀rọ̀. wàhálà wà ní àyè. ẹ jọ lábáwá mi jàjẹbù iṣẹ́ wọn ọjà. àfáà kan ti wọlé ẹjí kí wọ́n bá wọn dá sí ẹjọ́. sọ̀rọ̀ náà. Ọlọ́run mi àfáàlì ẹ disappoint mi o. ìpele ìṣẹ̀lẹ̀ ni pé àfáàlì fẹ́ fi bọ́yé mọ lárúbáwá wọ́n fẹ́ fi hàn sí wa ìyẹn ẹ̀kọ́ ìyẹn ò dẹ̀ kan wa èèyàn bá máa sọ lárúbáwá kó máa jẹ́ báwo ti ká kéwú fún wọn Yorùbá wa kó yé wọn làwa wà ń bí kò sí ọdún kan wà fún lárúbáwá ìnà káàmù ìnà ẹ̀ bá àgbọ̀ wẹ́wẹ́ yẹn dákẹ́jàre ẹ dákẹ́jọ. àfáàlì ó yẹ ẹ̀ka kùránì yìí ẹ jẹ́ ká mọ̀ ẹjọ́ ní táìmù ẹ ṣe. ẹ lè ṣe kankan ẹ lè ń tú láǹkó àn. ó yẹ àdìgbò ka ẹ̀wọ̀ àti túmọ̀ àti gbogbo ẹ̀ ṣáàtì ẹ̀ ká àbí èyí tí mo kà tó rọ̀n wàlàó ṣe iná la rafa'nahu biha walakinnahu akhlada ila al-ard. ká bó ṣe yẹ kí n ká bó ṣe yẹ kí n ká mistake tí mo ṣe wọ́n wá ká bẹ́ẹ̀. mákò bẹ́ẹ̀ ka láì nìkan mákò bẹ́ẹ̀ ka méjì. bọ́dà Malik ẹ ní sùúrù kàkùkà lẹ́ńkà bọ́dà Malik ẹ jẹ́ ká fà kà bọ́dà Malik ẹ mọ nǹkan kan àfà ó yá ẹ gbóhùn sókè ẹ̀yin la fẹ́ gbọ́ ti yín bọ́dà Malik ẹ mọ nǹkan kan bẹ̀ yẹn o ẹ má kọ́ wa ní kéwú tí ò ní di o àfọ ó yẹ ká bismillah. jẹ́ kó fẹ́ ka o wọ́n yìí fẹ́ tó ka òun ni a'udhu billahi minash shaitanir rajim wàá kọ́kọ́ kà bẹ́ẹ̀ kò ń ṣe kó wàá kọ́ máa kàrà dáradára walau a'udhu billahi minash shaitanir rajim walau shi'na la rafa'nahu biha bóyá tó ṣe kalẹ̀ ṣe iná àwa rẹ jẹ́ sọ fún ẹ tí ọ̀tún bá fẹ́ kéwú tí bá fẹ́ tù kó ṣe pé àwa kéwú bíbá àwa kéwú tó bá wí yẹn ẹ̀gbà àwọn tó le jù yín lọ láyé ìgbà nílùú. àfà ẹ ní sùúrù àwa tá à ń gbọ́ yín ni ẹ má dá bọ́dà Malik lówó oníkàkùkà níwọ̀n bọ́dà Malik ẹ mú tu àwa gbà nǹkan tẹ́ ń kà yìí. alábàámusa ẹ máa gbọ́ ẹ kàn àkọ́tà ẹ tí máa gbọ́ ẹ káwọ́ gbogbo ilé ẹni sọ̀rọ̀ ẹ kà bá fa ìsọ̀rọ̀ a ti gbọ́ pé ẹ lóhùn ẹ ka kùránì kẹ̀dẹ̀ tó fún wa ẹ jọ so ó dà pé bí a máa fèsì yín fúnra wa ẹ ka kínní kẹ̀dẹ̀ tu àwa ní ìkàtà fẹ́ kà pé Muhammadu òun ló lọ bá àwọn ẹlẹ́bọ tó wà ní Saudi tó ń ṣe àṣà àti ṣe wọn tẹ́lẹ̀ Muhammadu ló lọ bú wọn àwa lẹ́rìí yẹn lọ́wọ́ òun ló lọ bá wọn jà ẹ̀yin ní kò rí bẹ́ẹ̀ ẹ ka kùránì yìí ẹ jẹ́ ká pápápá ẹ lóhùn kò kàn wá ẹ kà. olówó èkó o bọ̀dá àlè ohun yẹn dùn o torí ohun yẹn ìmọ̀ bá yín lọ lélẹ̀ ní. tí ọmọ bá ń ṣe wòlímọ̀ lọ́dọ̀ wọn gan ẹ̀yìn ò lè náwó fún wọn ẹ̀rọ bọ́ ìfẹ́ pé bisimilayi ọ̀hún lóhùn gan náà ṣé bọ́ ìbọ́ tọ́fà ẹ bá pàdé àfa ìlàgbọ̀ ẹ̀yìn à ń náwó fún wọn tó bá kà sí irú báyìí. bẹ́ẹ̀ nìkan dáhùn ó sọ pé kan tí mo kà ò rí bẹ́ẹ̀. jàṣẹ àníkẹ́ bá wa kà tán. kúládà ilà ọ̀hún. Thank you. إن تحمل عليه يلحث أو yẹlẹ ọba ọmọ sẹ́yìn lẹ pé táyé fọrẹsì lórí. كذبوا بآياتنا وقصص القصص لعلهم يتفكرون. mi fún àfa lówó ẹ bá mi ná wọn lówó ohun yìí ti dùn jù. onídòwò ẹnì kankan láàrin wọn ẹ bá wa ná wọn ẹ̀rí àwọn wọn dùn o. ọlọ́run kẹ́mi. ọ̀ya ẹ̀tù nǹkan tẹ́ ẹ ká. alhamdulillahi rabbil alamin ala ni'matihi èmi ò kí ń ṣàfà tó jẹ́ kó fún tó kà. ọkọ táwọn èèyàn bá sọ lẹ máa fèsì sí náà kó yẹ gbogbo ọkọ tá a bá sọ lẹ máa fèsì sí ẹ tú ó yẹ ẹ tú
èmi láìkí ohun yín o ẹ̀mí lè parọ́ fún ohun yẹn dùn. Eléyìí àyà yóò túmọ̀ pé anabi sallallahu alayhi wa sallam òun ṣe pé òun gangan òun ní pé bóyá òun lọ bá àwọn kèfèrí. ẹ tún tẹ́ ẹ kà. ẹ jẹ́ ń sọ̀rọ̀ gbàtà àfa yẹn sọ̀rọ̀ Malik ló sọ pé àfa gbàtí Malik yẹn sọ̀rọ̀. wọ́n ní ẹ̀kan tún ní àbáyé ẹ tún nǹkan tẹ́ kà á fà. ẹ dákẹ́ tí n bá sọ̀rọ̀ ẹ dákẹ́ tí n bá sọ̀rọ̀ ẹ dákẹ́. ok Tinubu. tí n bá sọ̀rọ̀ ẹ dákẹ́. Tinubu àgbọ̀ ẹ tún tẹ́ ẹ kà. alhamdulillahi rabbil alamin Ọlọ́run kẹ́mi eléyìí kìí ṣe fáàrí. Tinubu ẹ tún tẹ́ ẹ kà. ṣùgbọ́n àti dákẹ́ gbogbo àti dákẹ́ báyìí a fẹ́ learn látọ̀dọ̀ yín tẹ́lẹ̀ lèmi gan ṣe wá sí ibi ìsìn ṣóye yín ẹ̀yin nìkan la fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń sìn because mo notice pé ẹ ti down question ẹ̀ kan èmi dẹ̀ ṣe ń dúró because mo fẹ́ mú point so ẹ jọ. jọ́nà question mo ti dá. ẹ̀yin ẹ continue náà. tí àwọn onímọ̀ ò tí ì dáhùn. Decoder. ẹ tún nǹkan tẹ́ kà ẹ fi wọ́n lé àfa ẹ tún nǹkan tẹ́ ẹ jọ ṣẹgbọ́ ẹ ṣe nù. kàn lárúbáwá yẹn wọ́n fẹ́ lọ wò ní Google tọ́tò ṣẹ́rí ṣé gbé ṣé ẹ̀ rí wọn báyìí nǹkan tó ń kàn lárúbáwá wọ́n fẹ́ lọ wò ìtumọ̀ ẹ̀ ní Google ṣé ẹ̀ rí àfa yẹn. tabadẹ tó ń bá wa gba kéwú lọ́dọ̀ àfa Malik ẹ̀yin jánu ẹ̀yin jà ẹ wá gba kéwú lọ́dọ̀ àfa Malik. lórí ọ̀rọ̀ àfáàlì mo tún rí pé àfa kan náà tún wọlé táwọn náà fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. fún one time náà wọ́n máa ń tọ́ bá yá wa ní ọ̀hún fún one time. bóyá kẹ́ máa fún àwọn èèyàn ní tó bá ti wá bẹ̀yẹn bóyá kẹ́ máa fún wọn ní bóyá 15 minutes or 10 minutes kó fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe because èmi ò rí nǹkan kọ́kọ́. àfa ó yá ẹ tẹ̀síwájú. ṣé ó sì fẹ́ sọ̀rọ̀ ni àbí tó fẹ́ tu ni torí mo fẹ́ ní kí n lo opportunity ìgbà Ọlọ́run ọba Allah sọ pé walau shi'na tó bá wù òun eléyìí kìí ṣe pé la rafa'nahu òun ò bá gbéga biha pẹ̀lú rẹ̀ walakinnahu ṣùgbọ́n tàbí ṣùgbọ́n o akhlada ilal ard yóò bẹ lọ gbére lórí ilẹ̀ wàtábà yóò dẹ̀ mọ́ tẹ̀lé hawa ìfẹ́ ẹnu rẹ̀ famathaluhu àpèjúwe rẹ̀ kamathal kelb ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ajá intahmil nígbà tó gbé alayhi lórí tàbí pé nígbà tó gbé lórí yalhaz yóò máa ṣe bí ajá yóò máa gbogbo ajá àwọn tẹ́tùwókùhù yẹl àbí tó pàtì ní ìmọ̀ gbogbo ajá záàlìkà eléyìí o masalul qawmil ladhina òun náà ni àpèjúwe subhanallah alladhina àwọn tó ṣe pé kadhabu bi ayatina tí wọ́n pe ọ̀rọ̀ wa nírọ́ tó pe àmì wa nírọ́ faqasis. ok ó ti kàtún ọ̀yá kàtún. sọ ìtọ́ tó ń sọ máa sọ fún wọn la'allahum bóyá ń wọn a máa rí ẹni tó máa wùwà tó jẹ́ pé orí ẹ̀ máa ṣí tó máa lílà káyì kan tó ń sọ. walakinnahu akhlada ilal ard túnbẹ̀ yẹn tú kí n gbọ́ mọ́dàdé ní pé bí a mọ̀ parọ́ mẹ́ mo fẹ́ sọ kí n tó sọ ni o lè sọ pé irọ́ ni mo pa kì í ṣe bó ṣe tu mọ́ nìyẹn mo fẹ́ túnbẹ̀ yẹn tú. bọ́dà Malik níbi tí àfáà ní Tunis tọ́jú dárúkọ gáyìn nígbà tó yẹ kí ìbẹ̀rẹ̀ sí ẹlẹ́dẹ̀ láti bẹ̀rẹ̀ ní ìtukùtù ló tún gbogbo ẹ̀sẹ̀ ìtukùtù gbá àwọn ìbẹ̀rẹ̀ ní àbájá. ṣẹ́rí àní ìtukùtù mo fẹ́ mú láti bẹ̀rẹ̀ ní iṣẹ́ ìtukùtù ní nǹkan tó tú. ó yẹ mọ bọ́lọ̀ yìí lọ. ó yá farabalẹ̀ àlí tún walakinnahu akhlada ilal ard yẹn tuntun kí n gbọ́ kó dára bẹ̀rẹ̀ tí mo parọ́ mẹ́rin tí n bá sọ káwọn èèyàn lè gbọ́ ilé ìpínlẹ̀ kejì tó bá àlíjá ní peaceful conversation now kò ṣe kò ní dùn mẹ́ kó fi òdo mi hàn lénìí ni wá farabalẹ̀ àlí ṣé kò ní dùn mẹ́ kó fi àwọn ìkó fi hàn àwọn èèyàn lénìí pé olódo ni Malik kan gbé gẹ̀gẹ̀ tó sọ pé ó máa kí kó tiẹ̀ fi hàn pé olódo ni ṣé kò ní dùn ẹ̀yìn. ó ti fẹ́ sí ẹ̀ràn ni. ìyá jẹ́ ká farabalẹ̀ náà ó nù ó farabalẹ̀ ó kàn ń ṣe ẹ̀kọ́ tí ò sí lára ẹ̀ mọ̀ pé ẹ̀kọ́ kan ò sí lára ẹ̀ òun ni pé likulli maqamin maqal wa likulli maqamin maqal likulli maqamin maqal wa likulli maqalin maqal
gbogbo ọ̀rọ̀ ló láàyè gbogbo àyè ló lọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn ò sí lára ẹ mo mọ̀ yẹn náà mo ti rí látẹ̀kan tó bá yẹ pé ẹ̀kọ́ tó ń claim yẹn kò sí tó bá lẹ́kọ̀ọ́ ni wàá mọ̀ pé likulli maqamin maqalun wa likulli maqalin maqamun gbogbo àyè ló lọ́ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ló láàyè o ní máa sọ pé kí ni ìdájọ́ nà níbi tí àwọn èèyàn ti fẹ́ gbọ́tùmọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn ò sí fún ẹ o lẹ́kọ̀ọ́ so gbogbo ọ̀rọ̀ ìkan tó fi máa ń mọ làákàì tó jiná òun ni pé wàá sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìkan tó ń pè ní balagha nìyẹn tẹ́ ń kọ́ nílé kíw yẹn that is balagha an tuqima shay muqama kó gbé nǹkan sáyè tó yẹ kó wà you are asking me nahu níbí báyìí tí ò tọ́ mọ́ mínì kò ní kankan ṣe pẹ̀lú mínì ìdájọ́ kùránì tán gbọ́ pé ìkan tán gbé kalẹ̀ ọ̀nà tán gbé kalẹ̀ pé kẹ́ máa fi ka kùránì kó lè dùn gẹ́gẹ́ bí mọ́ọ̀dù ṣe sọ pé zayyinul qur'ana bi aswatikum ẹ ṣe quran lọ́sọ̀ pẹ̀lú ohun yín so wọ́n gbé àwọn ọmọ yẹn kalẹ̀ báyẹn gbogbo ẹ̀ báyẹn so ìyẹn we are asking about the meaning à ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ìtumọ̀ so walakinnahu akhlada ila al-ard ló ṣe túmọ̀ ẹ̀ ó ní ṣùgbọ́n yóò máa bẹ lórí ilẹ̀ gbére farabalẹ̀ yóò máa bẹ lórí ilẹ̀ gbére bẹ́ẹ̀ ló ṣe tú àbí kì í ṣe bẹ́ẹ̀. jẹ́ àkọ́kọ́ gbọ́kọ̀ tí wọ́n. wàhálà wà o ṣé ó máa bẹ lórí ilẹ̀ ó rí tú ká sọ̀rọ̀ tùbí nùbí èmi ka tèmi mo tún sìn o sọ pé bí mo ṣe tu o tó jẹ́ ká wá prove ọ̀rọ̀ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tá bá ti ní argument a máa prove ẹ̀ ni so now èmi sọ fún yín pé walakinnahu akhlada ila al-ard rubbish ló tú ìtukùtù ló tú so ó sọ wípé ṣùgbọ́n ẹnìkan distract mi níbẹ̀ yẹn so ó ní yóò bẹ gbére lórí ilẹ̀ ṣùgbọ́n ó máa bẹ gbére lórí ilẹ̀ so bá mi mú ìtumọ̀ yẹn wá mú àfà kan tó tún wá nílé ayé gbogbo ayé pátá látọ̀dọ̀ àwọn sàábé bó ṣe tún yẹn pé ṣùgbọ́n máa bẹ gbére lórí ìtumọ̀ walakinnahu akhlada ila al-ard níbẹ̀ yẹn yóò máa bẹ lọ gbére lórí ilẹ̀ wattaba'a hawa ó dẹ̀ tẹ̀lé fẹ̀nú ẹ̀ bá mi mú ẹ̀rí kan wá wípé ó máa bẹ lọ gbére ni ms ẹ bá mi sún ibi òyìnbó yẹn sókè káwọn èèyàn lè ka òyìnbó yẹn mi tí ìmọ̀ òyìnbó tọkọ síbẹ̀ bọ̀ ẹ ṣàbá mi gbé òyìnbó bóyá tó bá ṣe é ṣe ẹ lè gbé òyìnbó yẹn sókè káwọn èèyàn náà rí ìtumọ̀ tó tú ìtukùtù tó tú pé wàlà òṣìnà tá a bá fẹ́ ni larafa'nahu bí a bá gbéga pẹ̀lú ẹ̀ walakinnahu akhlada ila al-ard ṣùgbọ́n yóò máa bẹ gbére lórí ilẹ̀ àbí kì í ṣe bó ṣe tú nìyẹn tó bá yẹ pé mo bá parọ́ mọ́ ẹ̀yìn èèyàn torí mo sáré dọ́tẹ̀ kalẹ̀ bó ṣe tú pẹ́ẹ́n wà lọ́wọ́ mi tí kì bá ṣe bó ṣe tú nìyẹn ẹ járọ̀ mi ó ní walakinnahu akhlada ila al-ard ṣùgbọ́n yóò máa bẹ gbére lórí ilẹ̀ yóò máa bẹ gbére lórí ilẹ̀ láfàtú so ibo ló ti tú mọ́ àfa àwa láyé gbónú àwọn àfa yìí látòrí sàábé tó ti túmọ̀ kúrò Ibn Abbas ní gbogbo àwọn tó tún kúrò tó tún sí pé ó máa bẹ gbére lórí ilẹ̀ wá fún mi tó fi dè ní àyà yẹn wá gbé gbogbo English translation jáde pátápátá àti gbogbo Yorùbá translation àti gbogbo èdè tó bá gbọ́ wá gbé jáde kan tún walakinnahu akhlada ila al-ard sí pé ṣùgbọ́n yóò máa bẹ gbére lórí ilẹ̀ gbé jáde fún mi kó kéré níbí báyìí so ẹlẹ́kejì níbi in tahmila alayhi yalhath aw tatrukuhu yalhath ìtukùtù ló tún bẹ́ẹ̀ ìtukùtù wadih aláìmọ̀kan ìtukùtù tó ó yá tu walakinnahu akhlada ila al-ard ṣé tí ń sọ rahil al-murakkab láì sọ pé dátà mi ti tán ẹni yẹn gan subhanallah ẹwọ ẹja ọkùnrin kúrò ó dà pé kò lákàyè ń dà lákàyè Mr. Malik ẹ mọ̀ kọ́tà ẹni tí mo rí pẹ̀lú àfa yìí bẹ́ẹ̀ ṣe báyìí mọ̀ pé ẹni tí mo mọ̀ nípa lárúbáwá wọn ò fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀rù ń bà wọ́n so. mi ò bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ aláìmọ̀kan tí ó mọ̀ kankan tí mò ń bí láwọn tó kàn sọ rubbish ó ní mo fẹ́ bá sọ̀rọ̀. àfa kò ní ìpẹ́ ẹjọ́ má bu ayé ẹ máa gbé àfa àwọn náà mọ̀ wọn kàn ṣe máa bá wa sọ̀rọ̀ so ó yẹ ajẹ́ ká wà bá yín sọ̀rọ̀ ẹ mẹ̀sẹ̀ pé kí ní ẹ̀sìn kàkà ẹgbẹ́ sí kàkà. bá lè gbé síta ẹ sọ bí tó wà kí àfáàlì náà lọ gbé tiwọn jáde so a máa mọ̀ bóyá àfáàlì àwọn ni aláìmọ̀kan àbọ̀wọ̀n ní ọ̀jọ̀gbọ́n so a máa mọ̀ aláìmọ̀kan tó wà ń bí báyìí. All right, next one. What we got over here? Sweet Dessert University, the Mr. Ice Cream. So, ìwé tá a fẹ́ kà mo fi pé àwọn èèyàn rí dáadáa Ibn Ishaq. dáadáa mi mọ̀ ọ́ lóde. àìrí rí ẹ máa kà Ibn Ishaq Siratu Rasulullah. So, tẹ́ bá fẹ́ mọ̀ nípa ìtàn ìgbésí ayé Muhammadu everything wà ń bẹ̀. So, page 118 òun lẹ ti máa
lẹ ti máa kà nǹkan tá a fà sọ ní pé sọ fún wọn kọ gbọ́ dàpọ̀ wà ń gọ́gùn lọ́wọ́ tó bá ti dé. torí nǹkan tá a fà sọ ní pé àwọn ará mẹ́kà ni wọ́n gbógun ti muhammadu so láti gbé reference lè jáde ibùnà ishaq afa nǹkan tá a fẹ́ kà ibùnà ishaq siratu rasulullah torí àwa gbogbo bẹ́ẹ̀ ṣe ń jọ ń fa ọ̀rọ̀ kíwù yẹn àwa ò ní time fún gbogbo yẹn. kílẹ̀ pé ibùnà ishaq yeah. siratu rasulullah yẹ kílẹ̀ pé page 180. mi ò gbọ́ ṣé english ni wọ́n fi kọ́. tẹ́ bá fẹ́ lárúbáwá inú ẹ máa rí náà. english náà fi kọ́. english náà wá gbé síbi lárúbáwá wọ́n ti tú sí english náà. ṣé nǹkan tí mo sọ sí iye yín lárúbáwá náà fi kọ́ wọ́n ti translate ẹ̀ sí english. ṣé òun wà lè dàbí ó sọ fún translation kò lè dàbí. nǹkan tá à ń sọ fún yín lẹ́ẹ̀kan nìyẹn Mr. Ali ẹ̀yin náà ẹ wo kíní ẹ wo ibi tí wọ́n lọ́ọ̀kì brain yín sí. Wọ́n lárúbáwá arabic ẹ ṣe sùúrù arabic èdè lásán ni èdè lásán ni. wàá sọ fún mi pé kò ń ṣèdè wàá sọ fún mi pé kò ń ṣèdè láì ṣe nígbà pé ní tí ò jáde kó nàìjíríà lẹ́ẹ̀ máa sọ báyìí. àdìkò má bínú mọ́ òrè sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ síyàn ni kò sọ̀rọ̀ sí ẹ̀ náà. báyìí tani mo wá bá wí mo sọ pé ọlọ́run sọ pé mo jáde pé tí wọ́n pẹ́ ní tí ò jáde kó nàìjíríà ẹ máa sọ pé kò ń ṣèdè mo mọ̀ pé dè ní ṣùgbọ́n ẹ̀sìn ló tún jẹ́ fún wa. ẹ bò má calm down tó bá sọ̀rọ̀ sáwọn èèyàn má máa sọ nígbà tó ń bá gbogbo èèyàn pé kò tẹ̀tẹ̀ náà náà talk with respect torí ọlọ́run wọn ọ̀tọ̀ sí ẹ̀ náà àti alárúbárí kí wọ́n bá yìí lákàyè mọ́ rárá ni. tó bá sọ̀rọ̀ alárúbárí kò má tẹ̀lé oní kó kọ́kọ́ ló ẹ kú náà gbogbo èèpo yóò lọ sọ̀rọ̀ tiẹ̀ ní àkójọ kan yanu gbàgbà bí bọ́ǹbù Iraq àti Baghdad ní kí ló dé. àwa ò ní làákàyè. orí ẹ burú nǹkan tó ṣe wọn máa mi dánwò oṣù tó bá wọn dánwò. bàbá ẹ tẹ̀ filẹ̀ Mr. Ali ṣe rí Arabic ordinary language ní èdè lásán ni ẹ lè translate. tó bá yẹ pé mi ni mo dá ọ̀rọ̀ kalẹ̀ ms ẹ má bínú tó bá yẹ pé mi ni mo dá ọ̀rọ̀ kalẹ̀ ń sìn pé mo gbọ́ Arabic nǹkan kan wọ́n máa ní Arabic àwọn èèyàn tó bá fẹ́ àtàkì mi wọ́n máa nítorí pé mo gbọ́ Arabic kò túmọ̀ sí pé mo gbọ́ Islam yìí o wọ́n máa ní kí n ṣọ́tọ̀ pé torí pé mo kàn gbọ́ Arabic lásán so òun lélẹ́yìí báyìí ṣe olómúra kankan sí Arabic kó tú kéwù kò tú o kí ló ka ogun tó ń sọ pẹ̀lú kéwù tá a fẹ́ kó tún sí báyìí sí ẹ tẹ̀síwájú ẹ má bínú. ẹ dá sọ pé mi ò tú. ṣé wọ́n lè ṣí ṣe ní ìwé ẹni bí ìṣá ṣẹlẹ̀ sí lọ́dọ̀ yín. àfáàlì tẹ bá wà mẹ tẹ bá lè ṣí ká mọ̀ so ẹ̀yin lè ka lárúbáwá káwa náà dẹ̀ kà jáde níbí báyìí. no ẹni tó ṣe bí pé òun mọ lárúbáwá kà ló mà. kí ni ìjàtọ̀ ẹ̀ ń bá yẹn tó mọ lárúbáwá ẹ bá wa sọ̀rọ̀ ẹ ṣàfẹ́ bá ṣé ó ń dùn yín báyìí mọ lárúbáwá ni kò yé mi ọ̀rọ̀ yìí. ó ń sọ kọ́tọ̀kọ̀tàn ibẹ̀ ni màá ti máa jó mọ̀ pé nǹkan tó ń sọ ìkọ́tọ̀kọ̀tàn ni. all right olówó èkó ẹ mọ̀ nǹkan ṣe rí Mr. Ali èèyàn wa ni wọ́n ṣe get mo mọ̀ wọ́n rí ẹjọ́ nítorí Ọlọ́run then Mr. Ali ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù ṣé kì í ṣọmọ Yorùbá ni ṣé kì í ṣọmọ Yorùbá ni ẹ ṣe sùúrù Mr. Ali ẹ mọ̀ nǹkan tí mò ń try àti fẹ́ kẹ́ mọ̀ mo understand Mr. Ali ẹ ṣe sùúrù mo ń bọ̀ máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ ṣe sùúrù Mr. Ali ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Mr. Ali ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí Ibn Ishaq Siratul Rasulullah yìí Arabic ni wọ́n fi kọ́ wọ́n dẹ̀ ti translate ẹ̀ sí English so English ẹ̀ ni a fẹ́ kà fún yín tẹ́yìn náà bá fẹ́ ka Arabic ẹ̀ ẹ lè download ẹ̀ ẹ lè kọ́lẹ̀ ibẹ̀ Ibn Ishaq Siratul Rasulullah ẹ máa get Arabic ẹ̀ page 118 ló wà torí ìdí tá a fi gbélé ìwá ni pé ẹ sọ wípé àwọn ará Mẹ́kà ni wọ́n gbógun ti Muhammad àwa dẹ̀ máa ń sọ fáwọn èèyàn pé gbogbo nǹkan tí wọ́n sọ nípa Islam irọ́ ni gbogbo ẹ̀ ìgbà táwa náà wà nílé kéwù nǹkan tó ń sọ fún wa náà ni pé wọ́n gbógun ti Muhammad but táwa náà bá fojú wò ìfẹ́ ti wà láàrin àwọn ará Mẹ́kà yìí kí wọ́n tó di pọ́n bí Muhammad náà táwa ló dá wàhálà sáàrin wọn Muhammad tẹ́ bá wọlé Yorùbá lẹ́ni ìfẹ́ wà láàrin wa náà a kì í bára wa jà
kí wá ló gbógun dáàrin wa ẹ̀sìn wo ẹ̀sìn Muhammad ẹ̀sìn yìí ń sọ pé ni tí ò bá ti ṣe ẹ̀sìn yẹn kẹ́ ẹ kórìíra ẹ̀ so ẹ lè máa rí wá sìn bíi pé bóyá èèyàn burúkú ni wá àwọn ilé ìfẹ́ wọ́n ba Islam lójú jẹ́ wọ́n fẹ́ ti Islam wò kò rí bẹ́ẹ̀ o ẹ̀sìn yẹn ló ń jẹ́ kẹ́ ẹ máa wò wá bí ọ̀tá kì í ṣọ̀tá yín o àwa ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀sìn Islam yìí wọ́n wá fi jà wá lógun ni ẹ̀sìn Islam yìí kò gbéfẹ́ dání a ò lè lọ síwájú tá a bá ṣe ń ṣẹ̀sìn Islam yìí fact là ń sọ fún yín yìí ẹ̀sìn yóò da ogun ni ẹ̀sìn wàhálà ni tá a bá gbáyà kan jáde ẹ̀ ní kíní kan ṣẹlẹ̀ ń bẹ̀ tá a bá gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ilẹ̀ Mẹ́kà ló ti ṣẹlẹ̀ báwo ló ṣe kọ̀ wá ẹ wo iye hours tẹ́yìn àti Mr. Malik fi sọ̀rọ̀ lórí lárúbáwá ni kọ́ọ̀fù ló wà ń bẹ̀ kẹ́fù ló wà ń bẹ̀ kí ló fi kàn wá àwa ò kí ń ṣọmọ lárúbáwá náà ẹ̀ ń sọ sí pé lárúbáwá èdè ni but ẹ̀sìn ni lọ́dọ̀ tí báwo lárúbáwá ṣe máa jẹ́sìn fún yín èdè àwọn èdè lédè ni èdè lédè ni. wèrè. ṣé Muslim ni. so ẹ jẹ́ ká kọ́ ṣe ti délẹ̀. ẹ jẹ́ ká ka nǹkan tá a fẹ́ kà kẹ́ lè gbọ́. ṣé wàá ń bẹ̀ Mr. Mandobu. lórí nǹkan tẹ́ ẹ sọ o. Mr. Ali nǹkan tí mo sọ yìí kò ní ìpẹ́ tó ń sọ sí i bọ̀ fáàlì là ń sọ fún yín. ẹ jẹ́ ká ti bí yìí. ms ẹ jọ̀ọ́ kẹ́kẹ́ tó ẹ jẹ́ má bínú jọ. Mr. Ali ẹ má ti sálámà ẹ jẹ́ sùúrù ẹ farabalẹ̀ ẹ fọ́lò mi a lè pàtẹ èdè lágbá lọ́jọ́ mi mo rẹ́dì fún yín bá dìgbà yá lórí péjì mi ẹ fọ́lò mi kájọ sọ mo lè máa tan live gbogbo lágbá tàbá máa kájọ bí kúrò àfihàn kájọ máa kà kẹfì lágbá yẹn ẹ má wọrí ẹ kàn jẹ́ ká flow pẹ̀lú bí tó ṣe ń lọ mí ìbà ìṣẹ́ gbọ́ so tẹ bá yẹ tákùn nǹkan tí mo fẹ́ kà ẹ ṣe Mr. Malik mo ti bẹ̀rẹ̀ láti third paragraph yẹn ẹ máa gbọ́. ó ní ìjọba púpọ̀ ṣàbẹ̀ ẹ sọ̀rọ̀ dálẹ̀ nínú àdé fẹ́ sọ̀rọ̀ ẹ ẹ̀dẹ̀ fẹ́ gbọ́. a ṣe máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ ṣe sùúrù Mr. Ali Mr. Ali àwọn èèyàn ń bọ̀n dátà tó fi ń wò wá ẹ jẹ́ káwọn tó wá síbi ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. àwọn èèyàn bọ̀n dátà no dátà yìí sọ̀rọ̀ àwọn èèyàn bọ̀n dátà àbí mi náà bọ̀n dátà. ok kí lẹ fẹ́ sọ ẹ jẹ́ kí n jẹ́ kí n sọ̀rọ̀ ká tó kà ó yá mò ń gbọ́ yín ẹ sọ sí nǹkan tí mo sọ. Islam wa tú wa ká ni yí pé ìfẹ́ la kọ́kọ́ ń bára wa lò nílẹ̀ Yorùbá ṣebí kọ́ tẹ́ ẹ sọ nìyẹn mo fẹ́ mọ̀ mo fẹ́ ṣàbòsí yín mo fẹ́ fi sọ̀kọ́ tẹ́ ẹ sọ gẹ́lẹ́. Number 1 ìgbà tí àwọn èmi làwọn Ọ̀yọ́ Ìbàdàn Ilé Ifẹ̀ tó ń kógun jara wọn náà ló fẹ́. lógún ẹ̀sìn ka kọ̀rẹ́ẹ̀tì ẹni tó bá jọ ọmọ àlè kò ní má wùwà ọmọ àlè nílẹ̀ wa ìjà tó bá jà bí àwọn èèyàn jà sí ìjà ààlà èmi mú nílẹ̀ wọ́kọ́ ló nílẹ̀ ìyẹn ṣẹlẹ̀ so gbogbo bíi tẹ̀ ló ti ṣẹlẹ̀ àwọn òde sọ nípa yẹn Muhammadu eléyìí ó ń sọ pé Allah sọ kóhun máa jà kóhun máa pa àwọn èèyàn títí tí wọ́n á fi sọ pé láìláìláà o ìjẹ́ nílẹ̀ Yorùbá ta lẹ rí tó dìde pé Ọlọ́run Elédùmarè ní kóhun máa sọ fún èèyàn tẹ́ ẹ̀ bá ti gba òun kóhun máa pa yín nǹkan tá à ń sọ ṣé mi ì mọ̀ bí ẹsẹ̀ lẹ fi ń rorí torí látẹ̀ ẹ̀kan á ti fi yín lẹ̀ ń bíbá yín sìn kò sẹ́ńtẹ́ ẹ̀ tí bù ń bíbá ṣé ẹsẹ̀ lẹ fi ń rorí ni tí ẹ̀ bá lè tẹ̀síwájú pẹ̀lú conversation wa Muslim mi wọ́n bí ẹ máa gbọ́ Muslim mi wọ́n bí wọ́n lè tẹ̀síwájú tẹ́ ẹ bá lè bá wa sọ̀rọ̀ a ti fún yín lé ayé tó tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan kan sọ ẹ̀ kàn ń mo ń bọ̀ ẹ ṣe gan olówó èkó ẹ̀kan ń lọ sọ́tún lọ sósì ẹ ṣe gan Mr. Ali ṣe rí gbogbo ètí àwọn Mr. Ali ẹ ṣe sùúrù. wá jẹ́ pé nǹkan tí mo sọ lórí àbó wà ń bẹ̀. ẹ ṣe sùúrù Mr. ó yẹ dúró ẹ jẹ́ kí n dá yín lóhùn ẹ ṣe sùúrù. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní àtijọ́ tẹ̀sán pé wọ́n jà yẹn ìjà ààlà ṣe wá rí ẹ̀sìn Islam yìí náà ogun yẹn gangan náà ni wọ́n wá fi bá wa jà ìjà alẹ̀ tí àwọn bàbá wa ń jà ń gbà yẹn tẹ́yìn sọ yẹn wọn ò dẹ̀ sọ pé Olódùmarè ló ní káwọn máa jà oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má làálàá so everywhere ló wà kò síbi tí wọn ò ti ń jà sí ilẹ̀ everywhere ló wà ṣe wá rí Islam táwa ń sọ yìí náà
ìjà alẹ̀ yẹn ogun lẹ̀ yẹn gangan ni wọ́n wá fi bá wa jà àwa ò mọ ní wọ́n fẹ́ wá fi ẹ̀sìn islam yẹn gba ilẹ̀ wa ni tí gbogbo wa bá di mùsùlùmí lẹ́ni tí islam ti gba ilẹ̀ yín ó ti gba ilẹ̀ yín nìyẹn because gbogbo yín ti di mùsùlùmí àwọn nǹkan tó máa kọ́kọ́ change ni pé èdè arabic ó máa compulsory tèdè arabic bá ti compulsory orúkọ arabic òun ni gbogbo yín máa jẹ́ tí gbogbo yín bá ti ń jẹ́ orúkọ arabic àwọn ọmọ arab máa wá díẹ̀ in fact máàpù ilẹ̀ yín ẹ máa change ẹ máa include crescent moon and star ẹ máa fi kún pé ibi ilẹ̀ ti dilẹ̀ islam wọ́n ti gbà láti ibẹ̀ àwọn lárúbáwá sì máa wá díẹ̀ systematically ni ó máa tún bọ́ sí next grade àwọn lárúbáwá máa wá wọ́n máa fẹ́ àwọn ọmọ yín wọ́n á máa bí funfun díẹ̀díẹ̀ sáàrin yín wọ́n á máa pa ẹ̀yin dúdú yẹn díẹ̀díẹ̀ tó máa fi gba ilẹ̀ yín pátápátá ẹ wo Egypt ẹ wo Morocco ẹ wo Algeria ṣé báwọn dúdú ló ní ilẹ̀ àwọn funfun ló ń gbé bẹ́ẹ̀. So nísìnyí ẹ jẹ́ ká wá ká nǹkan tá a fẹ́ kà nǹkan tá a fẹ́ kà ni nǹkan tá a fẹ́ kà. ẹ jẹ́ ká ka nǹkan tá a fẹ́ kà. ẹ̀jẹ̀ tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ipa mike wọ́n máa pè ní ìjọba máa sọ̀rọ̀ ṣẹ́gbọ́ nítorí kọ́ lárúbáwá lẹ lò ṣẹ́gbọ́ ẹni sùúrù tí wọ́n bá ti ṣe tán ẹ máa gbọ́ tó bá ti ṣe tán wọ́n máa pè yín ẹ lè pa mike ẹ ṣe mi ì mọ orúkọ yín torí lárúbáwá lẹ kọ ẹ ṣe ms ó yẹ kàn kọ́ tá a fẹ́ kà. So ẹ sọ pé wọ́n gbógun ti Muhammadu so mo fẹ́ bẹ̀rẹ̀ láti third paragraph yẹn ẹ̀yin náà ẹ lọ kà mo ti sọ fún yín Ibn Ishaq. ṣé nǹkan tó sọ yìí ṣé mo lè sọ ọ lé lórí. onídìí gbogbo nǹkan lẹ ń sọ̀rọ̀ sókè ẹ ní ìdájọ́ sọ̀rọ̀ lé lórí ẹ má wọlé. láti ti wà ń bí ń sin ẹ̀ tí ìsọ̀rọ̀ kan sọ yanjú ẹ̀ mẹ́rin kan wá so ms ẹgbẹ́hùn sókè. ó ní when the apostle companion ẹ kí n wo bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọgán. ẹ pa mike ní mr ali ẹyẹ kankan tá a fẹ́ kà tá a bá ti kà tẹ́yìn náà bá ní mi lè gbé jáde ṣe gbọ́. when the apostle openly displayed Islam as Allah ordered him. nígbà tí muhammadu tó bẹ̀rẹ̀ iṣẹ́ islam gẹ́gẹ́ bá Allah ṣe pa láṣẹ. his people did not withdraw or turn against him. ṣe gbọ́ àwọn ará mẹ́kà àgbà yẹn àwọn ọmọ arabu wọn ò bá muhammadu jà wọn kọjú ìjà sí wọ́n ṣe iṣẹ́ bọ́ wọn lọ wọ́n ń bọ ṣìgìdì Allah wọn lọ mò ń gbọ́. until Muhammad spoke disparagingly of their gods. àyàfìgbà tí muhammadu tó lọ ń bu ẹnu àtẹ́ lù wọ́n ṣẹ́rẹ́ tó ta lọ́kọ́kọ́ wá jà ẹ má bá wa lọ o torí tẹ bá pàdé àfáà kan tó bá sọ pé muhammadu kò lọ pa wọn kò lọ bá wọn jà àwọn lọ́wọ́ bá ẹ má dá wọn lóhùn àti bẹ̀rẹ̀ bí ìjà ṣe bẹ̀rẹ̀ tó di pé muhammadu ń pa àwọn èèyàn kiri òun là ń kà fún yín. the same thing náà lẹ́yìn mùsùlùmí náà ń ṣe kò séèyàn nǹkan tó ń bá yín jà nígbà tí ẹ máa gbé ìsìláàmù dé ìfẹ́ wà láàrin wa everybody ń ṣe ológun ṣe tiẹ̀ oníṣàngó ṣe tiẹ̀ kò sí ìjà kankan à ń bára wa ṣe ìgbà tẹ gbẹ́ sí òfò yìí dé lódì pé ẹlẹ́bọ ni o má bá ṣe o kíní kan ni o má bá ṣe o the same thing náà ni muhammadu ṣe ẹ wá máa sọ pé muhammadu àwọn kan ló gbógun tí o míwà òun ló lọ bẹ̀rẹ̀ wàhálà òun ló gbógun tí wọn. ànábì yusuf ẹjẹ akọrin lẹ́sìn tí ò yẹ yín ànábì yusuf. mo lọ́rọ̀ ka méjì sọ̀rọ̀ ẹ̀dá kan mo bí sí ọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ. ẹ kú ìrọ̀lẹ́ mo kí yín lójú kan níyì. tó wà sẹ́lẹ̀ ọkọ̀ dẹ̀ yẹ kó pọ̀ tó wà sẹ́lẹ̀ ọkọ̀ sọ̀rọ̀ ẹ gbóhùn sókè. ṣé ń gbóhùn mi báyìí. hello. à ń gbọ́ yín malik busy ni kò tó drop. mo rí wípé bá a ṣe ń kọ́ yín lẹ́kọ̀ọ́ lójú kan ní ìtọ́ ẹ láìkì islam a sì fẹ́ kẹ́ láìkì islam àmọ́ ẹ má bà islam jẹ́ ẹ má bà islam jẹ́ ẹ sọ̀rọ̀ àwọn aláàfin tó jagun tí wọ́n kóyàn lẹ́rú tí wọ́n jalè kiri ọ̀rọ̀ wọn ló yẹ kẹ́ máa sọ lórí kan. ok wọ́n jẹ́ ká dá inú gbogbo ọ̀rọ̀ kan ló lè sì bọ̀ àwọn ọ̀rọ̀ kan wà wọ́n ní tí gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kan la máa ń fún ní sí. ẹ̀yin lájá lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ ni. ṣùgbọ́n àwọn ajá kan wà tó bá yẹ ká. mo ní sẹ́ lájá lẹ́gbẹ̀ẹ́ yín ni. àálù wọn pọ́npọ́ ẹni sùúrù ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ. ẹ mọ bí yín ni. ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ ṣe rí lájá lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ ni. ẹjẹ́ ń délẹ̀ nípa ọ̀rọ̀ ọba ẹ lè pa máìkì náà ẹ ṣáà ti sọ tẹnu yín ẹ lè pa máìkì náà nípa ọ̀rọ̀ ọba àṣọ yẹn ń bíbà ọ̀rọ̀ tá à ń sọ ìgbésí ayé muhammadu àti islam àti ṣìgìdì Allah tí ẹ̀yin ọmọ ẹrú tí ẹ̀ ń bọ nílẹ̀ wa òun là ń sọ so ẹ má gbọ́ tẹ bá fẹ́ sọ nípa ẹ lè wá síbi tẹ́ ẹ bá lẹ̀ lọ́rọ̀ sọ kẹ bọ́lẹ̀ so àfáà tó wà lókè ẹ lè tẹ̀síwájú ti yín.